Oh my God, lórúkọ Jésù. Lórúkọ Jésù. Ọlọ́run ayérayé a gbé ọ̀gá. Ọba tó ń jẹ́ èmi ni. A dúpẹ́ fún orí ọ̀fẹ́ ńlá tí a rí gbà. A dúpẹ́ fún àánú tó ń ṣiṣẹ́ lórí wa. A dúpẹ́ fún gbígbọ́ àti dídáhùn àdúà ní gbogbo ọjọ́ ní gbogbo ìgbàdégbà. A dúpẹ́ torí pé lẹ́ẹ̀kan sí ẹ ó tún dáhùn àdúrà tòní. Ọlọ́run ayérayé ẹ gbà ọpẹ́ wa. Ọ̀gá ògo jùlọ ẹ gbà ọpẹ́ wa. Ọlọ́run alágbára jùlọ ẹ gbà ọpẹ́ wa. Bàbá à ń lọ nínú àdúrà lórúkọ Jésù. Bàbá ẹ darapọ̀ mọ́ wa. Tí a bá ti ń tú ẹ bá wa tú. Bàbá tí ẹ bá ti ń dè ẹ bá wa dè. Tí a bá ti ń wí àṣẹ kó gorí ẹ̀. Ìdè gbogbo kó já. Ogun gbogbo kó ṣẹ́. Ọwọ́ òkùnkùn lára ẹnì kọ̀ọ̀kan mo pàṣẹ pé kó gbiná sọnù. Gbogbo má jẹ̀mú òkùnkùn gbogbo ẹ jóná dànù. Lórúkọ Jésù ẹ̀mí mọ́ fi ara rẹ̀. Ọba àwọn ọba fi ara rẹ̀ hàn. Alágbára ńlá fi ara rẹ̀ hàn. Jésù olùgbàlà fi ara rẹ̀ hàn. Ẹ̀mí mímọ́ ò nawọ́ ìyanu. Olúwa nawọ́ ìyanu. Jésù Kristi nawọ́ ìyanu. Fi tóbi ògo rẹ̀ hàn. Jẹ́rìí ọlá ńlá agbára rẹ̀. Ìyẹn agbára ìṣelòdì gbogbo ẹ gbiná sọnù. Gbogbo ẹ̀yin ẹ̀mí alátakò gbogbo ẹ gbiná dànù. Gbogbo ẹ̀yin agbára tó máa ń jẹ́ kẹ́yìn ó gbọ́ lérí tí kì í jẹ́ kẹ́yìn ó gbà múṣẹ ẹ gbiná dànù. Lórúkọ Jésù mo pàṣẹ kó gbiná dànù. Ẹ̀mí mímọ́ ó yá nawọ́ agbára. Jésù ọmọ Ọlọ́run fi ara rẹ̀ hàn. Olúwa ṣe yanu. A ó máa gbé ọ̀gá. A ó máa yìn ọ́. Ògo ni fún orúkọ Olúwa o. Ògo ni fún orúkọ Olúwa o. Ògo ni fún orúkọ Olúwa o. Ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín. Ẹ ké hallelujah. Ẹ gbọ́ ilé yìí gbogbo ènìyàn. Ìtúsílẹ̀ kúrò nínú ìgbèkùn amúnisìn. Ìtúsílẹ̀ kúrò nínú kí ni mo pè é? Ìgbèkùn amúnisìn. Ìjìnlẹ̀ ni màá sọ àwọn àṣírí bíi mélòó kan fún wa láti fún wa ní ìṣíníyè ní èyí tí yóò ràn wá lọ́wọ́ láti mọ ibi tí a ó gbàdúrà sí nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa. Náà tá bá ń sọ̀rọ̀ nípa ìgbèkùn amúnisìn, ẹ jẹ́ kí a lọ sínú ìwé Isaiah chapter 42. Isaiah chapter 42. Isaiah chapter 42. Ẹ jẹ́ kí n ka verse 22. Ṣùgbọ́n ènìyàn tí a jà lólè, tí a sì kó ní ẹrù ní èyí. Ẹ wo bí a jà wọ́n lólè 1. Number 2, a kó wọn ní ẹrù. Amen. Kìí ṣe yẹn nìkan. Number 3, gbogbo wọn ni a dẹkùn mú nínú ihò, a tún dẹkùn mú wọn. Kìí ṣe yẹn nìkan, àwa fi wọn sínú, a fi wọn pamọ́ sínú túbú. Kí ló tún wá ṣe fún wọn? A fi wọn fún ìkógun. Nà èyí tó wá burú jù níbẹ̀, òun ló tẹ̀lé o. Ẹnìkan kò sì gbà wọ́n. A fi wọ́n fún ìkógun, ẹnìkan kò sì wí pé mú padà wá. Ìjìnlẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀dá àwọn ènìyàn ló wà nínú àhámọ́ ìgbèkùn òkùnkùn lónìí tí wọn ò rẹ́ni béèrè wọn mọ́. A máa ń pe kinní kan ní òkun ìgbàgbé. Ẹ gbọ́ ìjìnlẹ̀ yìí dáadáa. Òkun kí ni mo pè? Òkun ìgbàgbé. Ẹni tí ayé bá fẹ́ finish ẹ̀ tán pátápátá, tí wọ́n bá dé ládè patán, wọ́n á jù sókun ìgbàgbé. Bẹ́ẹ̀ni, iṣẹ́ ìránṣẹ́ ọ̀tọ̀ tún nìyẹn o. Òkun ìgbàgbé. Ẹni táyé bá sọ sókun ìgbàgbé, ọ̀rọ̀ ẹ̀ amúra àdúà. Torí pé tí ayé bá fẹ́ de ènìyàn ní àdèpá, pàápàá jùlọ ọ̀tá amúnisìn, ọ̀tá sọnisígbèkùn, wọ́n á de irú ẹni bẹ́ẹ̀, wọ́n á fi àgádágodo ayé tì pa. A máa ń pe kíní kan ní iṣẹ́ àṣepa kò lẹ́rọ̀. Kí ni iṣẹ́ àṣepa kò lẹ́rọ̀? Ọ̀nà tí ayé máa fi ń bá ti ènìyàn jẹ́, tí wọ́n á dẹ̀ mú kí ojú olóore ó parẹ́ kúrò lójú ẹ̀.
àwọn tó máa ràn lọ́wọ́ máa yí ká wọn ní mọ̀ pé ó ṣì exist. Àwọn olóore ó máa rí báyìí wọn sì ní dàmọ̀ pé òun ni. Then pàbàmbá rí gbogbo ẹ̀ wá ni wípé ẹnikẹ́ni tó bá wá pèrè ẹ̀ ní alágídí olóore. Àwọn kan wà tí àwọn òkùnkùn máa ń pè ní alágídí olóore. Alágídí olóore ni àwọn olùrànlọ́wọ́ tó bá takú wọn lé pé lágbájá iṣẹ́ máa ràn lọ́wọ́. Lágbájá iṣẹ́ máa mú kúrò nínú ìpọ́njú yìí. Lágbájá iṣẹ́ máa mú kúrò nínú ìyà yìí. Irú àwọn olóore bẹ́ẹ̀ ni àwọn ọ̀tá máa ń pè ní alágídí olóore. Wọ́n á dẹ̀ ta wọn lọ́fà. Àní tó wáyé pé wọ́n ló fẹ́ mú lágbájá yìí kúrò nínú ìgbèkùn tó fẹ́ gbà kúrò nínú ìpọ́njú tó wà yìí, á dẹ̀ gbé àìrójú àìráyè bá wọn náà. Mi ìfẹ́ kan fi mẹ́sẹ̀jì ṣeré pure prayer ni o. A lọ gbàdúrà tó gbóná ṣùgbọ́n mò ń kọ́kọ́ ń sọ eléyìí fún wa ká bá lè mọ bá a ṣe gbàdúrà. Ìjìnlẹ̀ ni. Ṣé rí ìdí tí ọ̀pọ̀lọpọ̀ ṣe pẹ́ nínú ìgbèkùn Ota-Amunisinpa òun ni wípé wọ́n ti parí iṣẹ́ wọn, wọ́n wá jù sókun ìgbàgbé. Tí ayé bá juni sí òkun ìgbàgbé, onítọ̀hún wọ́n á dé mọ́lẹ̀ pátápátá, wọ́n á wá mú lọ sí ojú ọlọ́mọ òtó níbi tí ẹnikẹ́ni tó lè fẹ́ ràn lọ́wọ́ ò ní mọ̀ pé wà ńbẹ̀. Mò ń sọ̀rọ̀ spiritual kì í ṣe physical. Ẹ máa ríru ẹni bẹ́ẹ̀ á wà láàárín àwọn ènìyàn inú ìsọdaworo rẹ̀ ló wà. Ó wà láàárín àwọn ènìyàn kò sì léèyàn. Yes, ó wà nínú crowd, láàárín crowd á dẹ̀ máa fi lò lè. Ogun àìlẹ́ni, ogun àìléèyàn. Ní ọkùnrin tó wà ní etí adágún odò Bẹ́sáídà yẹn, ṣebí àwọn èèyàn pọ̀ ńbẹ̀ náà, àbí? Ṣùgbọ́n ó sọ̀rọ̀ kan, ó lóhun ò lẹ́ni tí ó ràn án lọ́wọ́. Ogun burúkú tó máa ń jẹ́ kéèyàn ó wà láàárín odò láì farakanmi. Ogun tó máa ń jẹ́ kéèyàn kúkú òǹgbẹ létí ìpadò. Ogun tó máa ń jẹ́ kí ènìyàn ní ẹni nímọ̀sán kó sì tún mú kíkan. Ogun tó máa ń jẹ́ kí ènìyàn jẹ́ ọmọ aláṣọ yóò sì mọ tọrọ àṣàmọ egun jẹ. Ogun tó máa ń jẹ́ kí ènìyàn jẹ́ ọmọ ẹlẹ́ran yóò sì mọ tọrọ àṣàmọ egun jẹ. Ogun tó máa ń jẹ́ kí ènìyàn jẹ́ ọmọ aláṣọ yóò sì mọ tọrọ àkísàwọ̀. Èmi sọ lónìí níwọ̀nba iye ẹ̀yin tí ẹ lè gbà tí ẹ lè ṣàmì. Gbogbo agbára tó há ọmọ gágá tó ní olóore olùrànlọ́wọ́ ò ní rìnà rí ọ. Mo sọ lónìí ọwọ́ wọn parẹ́ lára. Mo dúró bí agbẹnusọ fún Olódùmarè. Mo sọ̀rọ̀ bí ikọ̀ Ọlọ́run ọ̀gá ògo. Gbogbo àmì òkùnkùn tí ayé dàbò ọ́, tí àwọn olóore ń wá ọ, tí wọ́n sì rí ọ ṣùgbọ́n tí wọn ò dá ọ mọ̀ pé wọ́n ni. Mo sọ lónìí iṣẹ́ àṣepa náà ó parẹ́ lára. Oh my God. Ẹ ká ọwọ́ méjì sókè. Pariwo orúkọ Jésù lẹ́ẹ̀kan. Wàá ké rárá lórúkọ Jésù. Olúwa mú mi jáde kúrò nínú ẹ̀wọ̀n. Ẹ gbàdúrà. Olúwa mú mi jáde lẹ́wọ̀n. Olúwa mú mi jáde lẹ́wọ̀n ayé. Adé ògbó lè tì mí o, mo fẹ́ jọba. Ẹ̀mí mímọ́, mo fẹ́ bọ́, mo fẹ́ bọ́. Òní dandan mo fẹ́ bọ́. Òní dandan mo fẹ́ bọ́. Òní dandan mo fẹ́ bọ́. Mo fẹ́ bọ́. Jésù Olúwa wa. Yes, ẹ faraya gan, ẹ tún gba eléyìí sí. Ẹ pariwo àgádágodo òkùnkùn tí ayé fi tì mí. Àgádágodo òkùnkùn tí ayé fi ti ìṣẹ̀dá mi pa. Ní orúkọ Jésù, àrá fọ́ dànù. Ó yá àdúrà. Àgádágodo òkùnkùn tí ayé fi ti ìṣẹ̀dá mi pa. Àrá ìbínú Olódùmarè. Ó yá fọ́. Ó yá fọ́. Ó yá fọ́. Àrá ìbínú Olódùmarè. Ó yá fọ́ dànù. Mo fẹ́ bọ́. Àrá ìbínú Olódùmarè. Ó
ó yẹ kó àgádágodo ó yẹ bá mi fọ́ dànù kó àgádágodo ayé lára mi kó àgádágodo ayé lára àwọn ọmọ mi kó àgádágodo ayé lára ẹbí mi kó àgádágodo ayé lára iṣẹ́ ìránṣẹ́ mi bá mi fọ́ dànù 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 lórúkọ Jésù bá mi fọ́ dànù ní orúkọ Jésù bá mi fọ́ dànù gbogbo àgádágodo bá mi fọ́ dànù àgádágodo ayé bá mi fọ́ dànù àgádágodo bá mi fọ́ bá mi fọ́ bá mi fọ́ bá mi fọ́. Jésù Olúwa wa ẹ sáré gba ilé yìí sí ká tó tẹ̀síwájú Ọ̀tá-Amunisinpa ẹ túwọ́ lára mi ẹ gbàdúrà. Ọ̀tá-Amunisinpa ẹ túwọ́ lára mi Ọ̀tá-Amunisinpa 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 ẹ túwọ́ yìí kò ní ara mi Ọ̀tá-Amunisinpa ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọ̀tá-Amunisinpa ẹ túwọ́ yìí kò ní ara mi pátápátá Ọ̀tá-Amunisinpa ẹ túwọ́ yìí kò ní ara mi ẹ túwọ́ yìí kò ní ara àwọn ọmọ mi pátápátá Ọ̀tá-Amunisinpa 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 Olúwa wa tí Ọ̀tá-Amunisinpa tí wọ́n bá fi ni sínú ìgbèkùn ẹ gbọ́ àwọn àmì tó nítàn máa rí àwọn àmì tí mo fẹ́ máa sọ yìí tí mo bá ti ń sọ èyí tó bá ti ṣẹlẹ̀ sí ọ tàbí tó bá ti jẹ́ pé n tó ń ṣe ọ nìyẹn tètè gbáradì kó o mọ bí tó gbàdúrà sí lónìí mo sọ lórúkọ Jésù bí ẹ ti ń gbọ́ ìjìnlẹ̀ àṣírí mo pa á láṣẹ iyì rẹ kó ṣí. Oh my God, mo ní iyì rẹ kó ṣí. Gbé ọwọ́ ọ̀tún lé àyà sọ pé iyè mi ṣí o. Iyè mi ṣí o. Ó yá sọ́dà dúà. Iyè mi ò gbọ́dọ̀ rà. Iyè mi ṣí sí àwọn àṣírí wọn. Iyè mi ṣí sí àwọn ọ̀rọ̀ wọn. Iyè mi ṣí. Gbogbo ẹ̀yin tí ẹ ti gbàdúrà yẹn lórúkọ Jésù ẹ gba ìṣíníyè. Lórúkọ Jésù ẹ gba ìṣílójú. Ó ti rí bẹ́ẹ̀. Ẹ la ojú kẹgbọ́ ilé yìí. Yes sir, yes ma. Tí a bá ń sọ̀rọ̀ nípa ìgbèkùn Ọ̀tá-Amunisin, iṣẹ́ tó le ni. Ìkan nínú àwọn sáyẹ́ǹsì àwọn ìkà ni tí wọ́n fi ń bà tèèyàn jẹ́. Sáyẹ́ǹsì àwọn ìkà, ìmọ̀ ìjìnlẹ̀ àwọn ènìyàn búburú. Bẹ́ẹ̀ ni, láti sọ ni sínú ìgbèkùn láíláí pọ́ngbá. Ó túmọ̀ sí wípé irú ẹni bẹ́ẹ̀ á wà lójúkorojú lómìnira ṣùgbọ́n nínú ẹ̀mí ó wà nínú ìdè. Ẹ tún gbọ́ dáadáa o. Ẹni tí ayé bá fi ìṣẹ̀dá rẹ̀ sínú ìgbèkùn amúnisìn, onítọ̀hún lójú ayé ẹ lè wò gan kẹ́rí pé nǹkan kan ò ṣe ṣùgbọ́n nínú ẹ̀mí nǹkan ń ṣe. So spiritual là ń sọ. Mo sọ náà lẹ́ẹ̀kan, we are talking about spiritual matters tó jẹ́ pé kì í ṣe ọ̀rọ̀ physical nìkan.
na ẹ gbọ́ ilé àwọn àmì tó mọ rírè. Number 1, ẹni tí ayé bá fi sínú ìgbèkùn amúnisìn, onítọ̀hún á rí wípé òun ní ó wà lórí ìrìn, á wà lórí ìrìn ṣùgbọ́n kò kàn ní lọ síwájú. Ta ló gbọ́? Ẹ mọ̀ pé kéèyàn máa rìn, á máa rìn, á máa rìn, á máa rìn, kò kàn ní jáde sí gbàgede àlùyọ. Á máa rìn, á máa rìn ṣùgbọ́n kò ní débi tó ń lọ. Màá sọ àwọn àmì ojú àlá náà fún wa. Ẹ gbọ́ ìjìnlẹ̀ yìí dáadáa. Ẹ ríru ẹni bẹ́ẹ̀, àwọn èèyàn á rí, ayé àmọ́ sọ́wọ́n á ní ẹ máa wo lágbájá kò dẹ̀ ń ṣọ̀lẹ o. In fact, níbi tí kì í ṣọ̀lẹ tó jẹ́ alákìtìyàn dé, kò sí iṣẹ́ tí kò ní lé ọwọ́ ẹ̀ lé. A ṣe lè nínú èròǹgbà ọkàn rẹ̀ wípé bóyá tó ń bá tún dáwọ́lé lè bóyá yóò yọ, bóyá tó ń bá tún ṣe lè bóyá yóò jáṣeyọrí, bóyá tó ń bá tún dán yìí wò bóyá yóò succeed. Ṣùgbọ́n nítorí wípé àgọ́ ara físíkà ni wọ́n yànda fún, ohun tó ń jẹ́ ènìyàn nínú ìṣẹ̀dá rẹ̀ wà nínú ìgbèkùn. Ìjìnlẹ̀ ni. Yes sir, ẹ jẹ́ n sọ kinní kan fún yín. Wọ́n máa ń pe kinní kan ní orí inú. Orí inú ènìyàn, òun ni a máa ń pè ní inner man tàbí spiritual man, spirit man. Mi mọ̀ bóyá ẹ ti gbọ́ rí tí wọ́n sọ wípé inú lènìyàn wà. So inú lènìyàn wà. Èèyàn tẹ́ ń wò lóde ara yìí, òde ara lásán ni, èèyàn gangan ń bẹ nínú. Ṣẹ̀wárí físíkà tẹ́ ń wò yìí, ó lè wà free kó wà lómìnira, ṣùgbọ́n kí ẹni tinú, ènìyàn tó wà nínú, tó jẹ́ inner man, tó jẹ́ spirit man ẹ̀ gangan, ó ti wà nínú ìgbèkùn. So physical body ló ń ṣiṣẹ́. Níwọ̀n ìgbà tí orí inú rẹ̀ ò ti cooperate pẹ̀lú physical body, gbogbo iṣẹ́ tí physical body ẹ bá ń ṣe àṣedànù ni. A máa ṣiṣẹ́ gan, gbogbo ayé àmọ́ ló níṣẹ́, ṣùgbọ́n wọn ò ní rí àmì pé ó ń ṣiṣẹ́ lára ẹ̀. Ogun ni. Ẹ lóde ní. Náà tí ayé bá fi ènìyàn sínú ìdè Ota-Amunisinpa, àmì kejì tí onítọ̀hún ó mọ kíyèsí, òun ni wípé irú ẹni bẹ́ẹ̀ ó lè mọ rí owó. Òun gan mọ sọ á ní ẹ bá ń dúpẹ́ mò ń rówó o, á ní mò ń rówó, ó dẹ̀ ń rówó lóòótọ́, owó ń wọlé fún, owó ń wọlé lọ́tún, owó ń wọlé lósì. Ṣùgbọ́n àmì tó máa fura sí òun ni wípé tí ó bá ti ń tu owó yẹn jọ pé kí òun fi ṣe nǹkan rere kan tó wà tangible tàbí tó nítumọ̀, afẹ́fẹ́ burúkú kan máa fẹ́, ìjì burúkú kan máa jà tó máa gbé gbogbo owó yẹn lọ. Irú ìjì bẹ́ẹ̀ ó lè jẹ́ ìjì àìsàn àìmọ̀dí tó kàn déédéé máa ṣe kan nínú àwọn ọmọ ẹ̀. Ó lè jẹ́ ogun àkóbá kan tó máa wọnú ilé wọn. Ó lè jẹ́ pé ó máa kàn lọ bọ́ sọ́wọ́ alágbèédá tàbí ọwọ́ adigunjalè tí wọ́n kó lẹ́rù. Àmì burúkú ni. Ẹ gbọ́ ìjìnlẹ̀ yìí dáadáa, ẹ má fi ṣeré. Ó ní tí mò ń rí nínú ẹ̀mí mi tí mi ò dẹ̀ fẹ́ kí ẹnìkankan fi ṣeré. Yes sir, ayé wa o, wọn a máa dé ni o. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tí ayé gbédè níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi lónìí, lórúkọ Jésù, ìdè já lára. Ó ń ṣẹlẹ̀ o. Yes sir, ayé ọ̀pọ̀ ẹ wo bí tí ẹ bá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu, tí ẹ bá ní orí ọ̀fẹ́ láti ní àjọsọpọ̀ tàbí ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ẹnìkan tí wọ́n ló pokùnso, tẹ́ bá ti gbọ́ pé ẹnìkan pokùnso rí, tí ẹ bá yẹ pé ẹ bá lórí ọ̀fẹ́ láti ní ọ̀rọ̀ àjọsọ pẹ̀lú ẹ̀ kó tó di pokùnso, ẹ̀rù máa bà yín. Ẹ mọ̀ yí pé kò wú òun náà kó kú. Ó ti gbìyànjú gbogbo ipá àtagbára ẹ̀, ó rí pé ọ̀nà pin ni, ogun Ota-Amunisin ni, wọ́n gbèdè ni, ó ti sapá, ọ̀pọ̀lọpọ̀ kú sórí mo ṣe ni, wọ́n kú sórí mo jìyà ni, ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n gba alágbàpin, wọ́n rò láròpin pé kí ló tún kù, kò sí ọ̀nà mọ́, gbogbo ọgbọ́n tán dá ó bọ́ sí pàfó, gbogbo ọ̀nà tí wọ́n mọ̀ ọ̀nà pin mọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣọ̀lẹ, ayé ló já wọn ní tàn mọ́. Wọ́n ń fi akitiyan wọn ṣòfò kí akitiyan wọn má bàa yọ ni. Yes sir, ẹ gbọ́ eléyìí, ẹni tí kòkó rẹ̀ bá yè
lójú yín ẹ máa sọ pé ó mọ̀ ọ́ lọ ṣùgbọ́n àwọn kan ń bẹ tí wọ́n ń struggle tí wọ́n ń jìyà lọ́wọ́ wọn kì í ṣọ̀lẹ ṣé ń gbọ́ mi omi ló pọ̀jọ kà lọ fún ayé wọn káípàkà sọ̀ndàyà mo sọ ní orúkọ Jésù Kristi gbogbo ẹ̀yin tí ẹ wà nínú àhámọ́ lónìí tí ò ń ṣiṣẹ́ tó dàbí ẹni pé ò mọ̀ ọ́n ṣe tó ń dààmú tó dàbí ẹni pé akitiyan rẹ ò yọ lónìí ẹ̀mí mímọ́ kó bẹ̀ ọ́ wò. Oh my God. Mi ìmọ̀ bóyá ẹ̀ ń gbọ́ díẹ̀díẹ̀ nínú nǹkan tí mò ń sọ ìbò yóò ń yé yín díẹ̀díẹ̀ ẹ̀yin mélòó lọ́rọ̀ mi ń yé díẹ̀díẹ̀. Oh my God. Onítọ̀hún ó máa ṣakitiyan á máa jà raburabu á máa jà fitafita á máa struggle á máa gbìyànjú ṣùgbọ́n nígbà tí akitiyan rẹ̀ ò tí ì yọ ayé á máa wò bí aláìmọ̀ṣe. Kódà ẹni tí ò gbọ́n tó á fún nímọ̀ràn dánwò ogun afiniṣẹ̀sín wọn á ní ṣé kò mọ̀ ọ́n ṣe ni ṣé ò wá gbọ́n ta ló mọ̀ pé tí ogun bá pọ̀jù fún yàn á máa jẹ́ kí ọlọ́gbọ́n dàbí àṣírí a máa jẹ́ kí alágbára dàbí ọ̀lẹ àwọn tí ò tó wanu sí ni lára ó wàá máa fi ẹnu ẹ̀gàn béèrè ìbéèrè táwọn gan ò lè dáhùn lọ́wọ́ ènìyàn. Àní mo rò pé ṣé báyìí lẹ̀ ń ṣe níje ìlú ṣé yẹn náà kò tún yọ mọ́ ni ẹ̀dọ́n irú èsì wo ni wọ́n ń retí kó dáhùn ẹ̀dọ́n ṣé ipò iná lẹ̀ ṣì wà látijọ́ yìí ṣé nǹkan ò tí improve jù báyìí náà lọ látijọ́ yìí ẹ gbọ́ kí lẹ̀ ń retí pé kó sọ kí èsì wo ni wọ́n ń retí pé kó fọ̀ ogun apọ́nni lójú náà ẹ jẹ́ ń sọ kíní kan fún yín tí èèyàn bá ṣakitiyan títí gbogbo ọ̀nà tó mọ̀ tó pin tán torí páyé ti fi sínú ìgbèkùn tó bá rò tí ò rí rò mọ́ wọ́n máa ń pe kíní kan ní depression lè wọlé wá ọfà burúkú dẹ̀ ní depression tọ́fà yẹn bá wọlé wá onítọ̀hún gbogbo ayé máa sú gbogbo nǹkan máa sú ṣùgbọ́n lónìí nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí mo gbàdúrà gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ayé ti sú ọ ó ti rò ó pin pé kò sọ́nà mọ́ ṣùgbọ́n ọ̀nà máa là fún ọ. Ẹ gbọ́ mi dáadáa ẹ mọ̀ ẹ́ kẹ́ mo ti ń tẹnu mọ́ ọ̀rọ̀ yìí ní àárọ̀ àná nínú church mẹ́sẹ̀jì ni mo ṣiṣẹ́ lé lórí mo sọ fún mi mo ní màá continue lẹ́nìí àbí ogun Ota-Amunisinpa bí màá ṣe máa tú nìyẹn tó bá tún di ọ̀la àtún ṣiṣẹ́ lé lórí ẹ̀mí mímọ́ ń bá mi sọ àwọn nǹkan kan wípé àwọn kan wà tí a gbọ́dọ̀ yọ kúrò nínú ìgbèkùn Ota-Amunisinpa Ọlọ́run dẹ̀ máa ṣiṣẹ́ yẹn. Ẹ gbọ́ Àìsáyà 42:22 taka yẹn ni ó ní àwọn ènìyàn tí a jà ló lè ní àwọn èèyàn a kó wọn lẹ́rú ó ní gbogbo wọn ní adẹ́kùn mú tí a sì fi wọn pamọ́ sínú ilé túbú ó ní ẹnikẹ́ni kò sì béèrè wọn ó ní a dè wọn ní ìgbèkùn ẹnikẹ́ni kò sì wá wọn mọ́. Tógun bá pẹ́ nínú ayé ènìyàn kò sẹ́ni tó máa béèrè ẹ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí gan ò ní béèrè ẹ̀ mọ́ àwọn èèyàn gan ò ní pè mọ́ wọn á ní sábà kú béèrè ẹ̀ náà story ẹ̀ ò change ẹ̀dùn tàbá wá béèrè ẹ̀ nísìn kò iṣẹ́ ó fẹ́ rọ́wọ́ yọ ni meeting tá à ń ṣe ẹjẹ́ àpèsì tàbá àpèsì kí ló fẹ́ ṣe ẹjẹ́ àsọ ń tà á sọ kìdẹ́ ń ṣe pé òun náà ó lè ṣiṣẹ́ ju àwọn tó ń sọ̀rọ̀ yìí lọ ṣùgbọ́n ayé òjò ó yọ so ẹ̀dẹ̀ máa gbọ́ ilé ibi tí problem wà ní wípé ẹni tó wà nínú ìgbèkùn yìí kò lè tú rẹ̀ sílẹ̀ ẹni tó wà nínú sẹ́ẹ̀lì ó nílò ẹlòmíì tó máa béèlì ẹ̀ ẹ̀yin wo lẹ́ ń fẹ́ ìtúsílẹ̀ ń bí lónìí èmi sọ lórúkọ Jésù Kristi lórúkọ Jésù ẹ gba òmìnira ẹ gbọ́ ilé yìí dáadáa ṣe rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn àjálù kéékèèké tó ń ṣẹlẹ̀ tí kì í jẹ́ kí èèyàn lákòójọ ó lè jẹ́ wípé ìròmí tẹ́rí tó ń jó lórí omi onílù tó ń lù fún wa nísàlẹ̀ odò why tó fi jẹ́ why tó fi jẹ́ yí pé tí ẹ bá ti ń tu owó jọ ní kíní kan máa ṣẹlẹ̀ lówó yẹn máa tún fọ́nká why nǹkan kan wà níbì kan kí ló dé tó wó yẹn ò kí ń látijọ́ yìí kí ló dé tó yẹ pé ẹ kì í meet target then àmì mi ìrè o àmì ogun gbèsè àmì kí ni mo pè àmì ogun gbèsè sórí tí gbèsè bá ti ń pọ̀ ìwọ gan ò ní mọ bí gbèsè yẹn ti wọlé ẹ̀rí ẹlòmíà ní ẹgbàún òun ò jẹ́njẹ́nu lọ
òun ò ṣe kí lòun ṣe kí lòun rà á ṣírò kí ló ń ṣẹlẹ̀ kò understand nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́ ó kàn rí pé gbèsè ṣà ń wọlé náà ni gbèsè ń wọlé yẹ́sà ẹ gbọ́ ilé tí ayé bá fẹ́ fi ni sínú ìdè láíláí pọ́ngbá wọ́n á tọrùn ẹ̀bọ gbèsè ẹ gbọ́ ilé yìí ta ló mọ̀ yìí pé tí ọ̀tá amúnisìn bá ń ṣiṣẹ́ nínú ayé ènìyàn wọ́n lè jẹ́ kéèyàn lọ sí orí kí náà máa ń pe áàpù tó máa fi ń yáwó lórí kíní no ẹ má dárúkọ general orúkọ tó ń pè wọ́n á dẹ̀ lọ yáwó lórí online borrow ṣé online borrow àbí ṣé online borrow náà ń pè á dẹ̀ lọ borrow ní online amen ó lè yá 10,000 anijẹ́ sáré yá 10,000 yìí tí n bá ya kí n lágbára Ọlọ́run títí ọ̀sẹ̀ tó ń bọ̀ máa dá padà ọ̀sẹ̀ tó ń bọ̀ kò ní rí dá padà interest yóò sì ti gorí ẹ̀ 10,000 mo mọ èèyàn tó jẹ́ pé ó yá 10,000 ó padà lọ ta àwọn property tiẹ̀ tó wọ́ọ̀tì nǹkan bíi 500,000 síbẹ̀ náà kò tí ì rí owó yẹn san tán 10,000 ló yá àwọn nǹkan kan wà tó yẹ pé wà incredible tó yẹ pé tẹ bá ń gbọ́ ó máa yà yín lẹ́nu pé àbẹ́ni ń parọ́ ni yes sir bóun nìyẹn ṣe máa yá 10,000 naira ní online ó yá 10,000 naira 10,000 naira yẹn dẹ̀ ń di tó yẹ pé ipa 500,000 ò dẹ̀ ka mọ́ ó yá 10,000 naira ìgbà tí kò rí yẹn san tí interest ń gorí ẹ̀ ó tún sáré lọ yá 15,000 míì ní lórí mobile kìíní mi ó tún yá ìgbà tí ó tún rí yẹn san ó tún ṣe títí ó ṣe yáwó lórí irú áàpù bẹ́ẹ̀ tó ń lọ bíi 7 gbogbo owó tí wàá fẹjú tótó wọ́n ní iná gorí ilé fẹjú tótó kò ipa ò wá ka mọ́ ẹ mọ̀ pé ike ò tó ké ó mọ lèèyàn dábàá àbùbá tí ké bá tóbi tán ipa àbùbá ò ká o èmẹ́ o náà kì í ṣojú lásán ẹ ríru ẹni bẹ́ẹ̀ á kàn mọ́ tinú ogun kan yí sínú ogun míì á kàn mọ́ tinú wàhálà míì yí sínú wàhálà míì á kàn mọ́ pọ̀ sí nínú ayé bẹ́ẹ̀ tó bá wáyà wá jòkó àwa rò pé ẹ̀dùnà kí báwo ni mo ṣe débi tí mo wà yìí báwo ni mo ṣe bára mi nínú situation yìí kí ni yóò yé mi kí ló ń ṣe mí gangan ṣé nǹkan ń ṣe mí ni àbẹ́ mi ń ṣe nǹkan kò dé nílé explain àmì burúkú ni wípé wọ́n dè ọ́ ni bẹ́ẹ̀ ìdè ìgbèkùn ẹ máa gbọ́ o gbogbo nǹkan ló ní physical explanation o ṣé ń gbọ́ mi o ló ní physical reason o ṣé ń gbọ́ ṣùgbọ́n mi ò lè tàn yín tí ọ̀tá bá fẹ́ ṣe iṣẹ́ àṣeparí nínú ayé ènìyàn nǹkan tó wà physical ni wọ́n fi dé ní spiritual bẹ́ẹ̀ mo sọ fún yín èmi sọ ní orúkọ Jésù gbogbo ẹ̀yin tí ẹ lè fi ìtara ńlá ṣe àmì mẹ́ta ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí ayé fi òwú aláǹtakùn dè ọ́ lórúkọ Jésù ẹ̀mí mọ́ kó tú ọ sílẹ̀. àmín ẹ̀rí irú ẹlòmíì á bẹ̀rẹ̀ sí ní di wípé òwú aláǹtakùn ló máa fojú kó káàkiri a máa fojú kó òwú aláǹtakùn a máa fọwọ́ kó òwú aláǹtakùn a máa fọrùn kó òwú aláǹtakùn káàkiri a máa fara kó òwú aláǹtakùn kò lóyún ṣojú lásán. Praise the Lord. Gbogbo àwọn kìíní iṣẹ́ òkùnkùn ni then ẹ tún wá mọ gbọ́ yìí ẹ wá rí débi pé ẹlòmíì wọ́n máa dá lóko òwò bóyá obìnrin ni ọkọ ẹ máa dá lóko òwò ní àìmọye ìgbà yẹn ó dẹ̀ mọ ọrùn mọ́ lórí kì í ṣòun ló ń fowó oúnjẹ lẹ̀ nílé o kì í ṣòun o síbẹ̀síbẹ̀ nǹkan yẹn ò dẹ̀ ní lákòójọ á tún ti wọ gbèsè owó tí wọ́n fún ó ti tán ó tún ti jẹ gbèsè ìgbà tó bá yà lọ́kọ ẹ̀ máa ní ó ti sùn ayé ẹ̀ ti sùn ó mọ tó ṣẹlẹ̀ jòkó má ṣiṣẹ́ kankan mọ́ jẹ kó mọ́ mú ṣe bí ó wá jẹun ni jòkó ẹ̀ kó mọ́ jẹun kò wú ẹlẹ́dàá tó náà mọ́ sunkún àsun sínú ṣùgbọ́n kò mọ̀ náà àbáyọ ọ̀pọ̀lọpọ̀ wà nínú ìkórìtà kò yé mi mọ́ bẹ́ẹ̀ tó yẹ pé wọn ò mọ̀ náà àbáyọ mọ́ then ẹ máa gbọ́ o mo máa sọ nǹkan tó máa ń fà á bóyá ọ̀la ni màá sọ àwọn kankan tó máa ń fa àwọn kankan because ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ sí wa tá a mọ̀ pé ibi tí repercussion ẹ̀ máa yọrí sí nìyẹn mi ní tàn wá ẹkún ló máa ń mú ikùn wá àbí ẹkún ló máa ń bákun wá so nǹkan kan ló máa ń mú nǹkan kan wá oh my God mo fẹ́ ká lọ gbàdúrà táìmù ti lọ náà ẹ gbọ́ ilé yìí àmì míì rèé o ẹ rí ẹlòmíì
tí owó bá dé ọwọ́ ẹ̀ àmì ìgbèkùn ni o kíní ó wà trickish iṣẹ́ òkùnkùn ni ṣùgbọ́n ẹ̀ lè tètè fura pé ọwọ́ ọ̀tá ni ẹ mọ̀ gbọ́ o ó máa ń rówó owó máa ń wà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n tówó yẹn bá dé ọwọ́ ẹ̀ ìgbà yẹn ni gbogbo àwọn nǹkan tí ò ní ìtumọ̀ máa wúrà ẹ̀ sí bẹ́ẹ̀ gbogbo nǹkan tí ò ní ìtumọ̀ ó máa ṣe kíni ó máa wúrà á máa lọ náwó lélẹ̀ tó bá wá náwó lé gbogbo nǹkan rádaràda tí ò ní ìtumọ̀ tán tówó yẹn bá wá tán ojú òkan wà lẹ̀ ni ẹ rí ọkùnrin míì tówó yẹn bá ti di ọwọ́ ẹ̀ tán báyìí ní ó mọ lọ ná lékulè ṣùgbọ́n tí ò bá sí owó lọ́wọ́ ẹ̀ ojú ẹ̀ máa wálẹ̀ òun àti ìyàwó ẹ̀ wọ́n á jọ sọ̀rọ̀ bí ọmọlúwàbí tí wọ́n jọ plan pé mọ́ tó ṣẹlẹ̀ my dear kí ló rò pé ká fowó yìí ṣe torí mo ń expect owó kan owó yẹn dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ pé change yẹn ó tó iye díẹ̀ at least ká wo nǹkan ká lè fi ṣe torí owó yẹn tó nǹkan bíi 7.5 million tó bá ti dé kí ni ẹ̀rù pé ká fi ṣe yẹn ni dádì eléyìí tó bá ti dé mọ́ tá máa ṣe ẹ jẹ́ ká lọ ra irinṣẹ́ tá a mọ̀ fi ṣiṣẹ́ wa yìí so that tí a bá tiẹ̀ ń ṣiṣẹ́ tó wó bá ń wọlé a máa dájọ́ a máa ṣe àní àwọn ti gbọ́ nǹkan tẹ́ sọ yìí òun la máa ṣe ṣẹ́ni tó wó yẹn bá ti dọ́wọ́ ẹ̀ tán báyìí ẹ̀mí kan ò ní jẹ́ kó rí tíyàwó ẹ̀ rò mọ́ kò ní rí tíyàwó ẹ̀ bá ń kí gbà yẹn ló máa gbójú sókè àmì tíyàwó tó bá yẹ pé wọ níyàwó orú ẹni bẹ́ẹ̀ tó bá ti rí pé kíní tó máa ń ṣe ọkọ ẹ̀ tó ti dé sí nẹ́tíwọ́ọ̀kì ló máa ń bá ṣiṣẹ́ wẹ́dà ni tó bá ti dé sí bẹ́ẹ̀ yẹn tètè lọ wọlé àdúrà tì nínú spiritual realm kó máa já nẹ́tíwọ́ọ̀kì òkùnkùn kúrò lórí ayé ẹ̀ bẹ̀rẹ̀ sí lọ mú kan nínú àwọn aṣọ ìtàbọ̀ndà awúyà ẹ̀ kó máa fi ṣe point of contact kó máa fi gbàdúrà kí yìí ẹ̀ tètè ṣí àìṣe yẹn ó tún máa bàná owó yẹn tán tó bá bàná owó yẹn tán á tún padà wá bẹ́ẹ̀ nílé kì í ṣojú lásán tówó yẹn bá ti dé sọ́wọ́ ẹ̀ kò ní gbọ́ nǹkan kan mọ́ máa dàbẹ́ pé wọ́n ti ra gidi létí ojú ẹ̀ máa wà lókè rànran ó dìgbà tó bá mú owó yẹn tó bá waste ẹ̀ dànù tán iṣẹ́ òkùnkùn ni tí ayé bá fi ni sínú ìgbèkùn ta ló mọ̀ wípé wọ́n lè sọ ọwọ́ èèyàn kan sọ di ajere ta ló mọ̀ pé ọwọ́ máa ń jò ọwọ́ èèyàn máa ń jò wọ́n á pe ní spiritual realm wọ́n á pe ìṣẹ̀dá ẹ̀ tó bá jẹ́ pẹ́ni tí ó màdúrà gbà gidi torí ẹ̀ bá gbàbọ̀dẹ̀ ìṣẹ̀dá ẹ̀ máa dáhùn wọ́n á dẹ̀ ló yá tẹ ọwọ́ ẹ̀ á dẹ̀ tẹ ọwọ́ wọ́n á dẹ̀ kàn lé kàn lọ́wọ́ pa wọ́n á kàn lé kàn lọ́wọ́ pa tó bá ti kàn lé kàn lọ́wọ́ ó parí nìyẹn ọwọ́ ẹ̀ máa jóre dànù ọwọ́ tó máa ń jóre kì í ṣe gbogbo ọwọ́ ló máa ń gbére ní àgbéyè àwọn ọwọ́ kan wà òun rere gbogbo tẹ́ bá kólé wọn lọ́wọ́ wọn máa kú mọ́ wọn lọ́wọ́ ni ọwọ́ tí kì í gbére àgbéyè ọwọ́ tó máa ń parekú bẹ́ẹ̀ ni ó wà bẹ́ẹ̀ káàkiri tó yẹ pé ogun tó ń ja ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni ṣùgbọ́n lónìí gbọ́ mi ogun ayé rẹ wọlẹ̀ ó wòkè òní ló ráyé mọ́ mo ní ogun ayé rẹ wọlẹ̀ ó wòkè òní ló ráyé mọ́ mo ní lónìí ni ogun náà máa ṣòfò nínú ayé rẹ ẹ gbọ́ ìjìnlẹ̀ yìí gbogbo ènìyàn ẹ má fi ṣeré mo fẹ́ sọ díẹ̀ sí ká wá wọnú àdúrà lọ ṣẹ́rí tí ayé bá fi ènìyàn sínú ìgbèkùn amúnisìn ta ló mọ̀ yìí pé onítọ̀hún ó lè yọrí sí ìwà bárakú búburú irúfẹ́ ìwà bárakú búburú wo number 1 ó lè jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ á bẹ̀rẹ̀ sí nàmàrà ta tẹ́tẹ́ ẹ̀mí tẹ́tẹ́ á kàn balẹ̀ náà ni ṣe rí ẹ lọ gbọ́ eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́rí tí wọ́n ń ta tẹ́tẹ́ kiri tí wọ́n ń rìn kiri tán ń ta tẹ́tẹ́ káàkiri tán ń ta tẹ́tẹ́ káàkiri tó yẹ pé ẹlòmíì á tún lọ yáwó á lọ ta tẹ́tẹ́ ẹlòmíì á lọ gbé property inú ilé á tà á fi ta tẹ́tẹ́ á lọ kó gbogbo nǹkan á tà á fi ta tẹ́tẹ́ á tún lọ yáwó àní mo rí èèyàn tó dọ́gbọ́n mú ìyàwó ẹ̀ lọ síbi inú ẹgbẹ́ gúrúmì àbí lápò ó dẹ̀ lọ fi ìyàwó ẹ̀ dógò síbẹ̀ ó fi ìyàwó ẹ̀ bá ṣe garantọ̀ ó lọ fi yáwó ó dẹ̀ gbowó yẹn tó dẹ̀ lọ fi ta tẹ́tẹ́ so inú gbèkùn ló wà dẹ ẹ jẹ́ n sọ kinní kan fún yín ẹ gbọ́ ilé yìí tí ẹ bá rí ẹni tó ń ta tẹ́tẹ́ tó yẹ pé tẹ́tẹ́ ló ń fi gbogbo ọjọ́ ayé ẹ̀ ṣe ẹ̀mí yẹn ń rìn kiri inú ayé nísìnyí o ẹ̀mí yẹn ti wà tipẹ́ o ó ti wà tipẹ́ ní ayé ìgbà kan tó ti máa ń ta kàlòkàlò àwa gbọ́njú bá kinní kan tó máa ń pè ní kàlòkàlò kinní yẹn wà báyìí bíi máṣíìnì ńlá báyìí tó yẹ pé owó káyìnsì ni là ń ná gbà yẹn tó bá ti mú owó káyìnsì yẹn sí báyìí ó máa da owó àbí ẹlòmíì máa ju owó sí kò ní da nǹkan kan lẹ̀ ó máa ju sí kò náà àwọn kàlòkàlò yẹn òun náà ni wọ́n tún ṣe nísìn spiriti kan náà ni but spiriti yẹn ó ti wá padà wá ní ìpadàbọ̀ abìjà that's why tẹ́ bá wò ẹ̀yin abiyamọ ẹ gbàdúrà mí ilé tàn yín ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tẹ́yin sọ pé ẹran ní school kàlòkàlò tẹ́tẹ́ òní wọ́n ń ta Niger bet
wọ́n á lọ mú owó òbí wọn, owó school fees, wọ́n á lọ fi ta tẹ́tẹ́. Owó yẹn dẹ̀ máa wọgbó lọ bẹ́ẹ̀. De ẹ̀mí yẹn ń rìn kiri nísìn tó yẹ pé ó ti pọ̀sẹ́sì ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Irú ẹni bẹ́ẹ̀ ẹ lọ wò ó kò ní àṣeyọrí kankan ṣe. Nǹkan tó ń ta yẹn ni tó bá ti rówó kan báyẹn ẹ̀mí yẹn máa nà lé lójú, ó máa lọ waste owó yẹn dànù. Ìwà abárakú ni. Tàbí ẹlòmíì ibi táyé gbà yọ sí òun náà ni pé tí owó bá ti dí ọwọ́ ẹ̀ ọtí ni. Tí ò bá lówó lọ́wọ́ tó ṣì ń struggle tó ṣì ń dààmú tí tó wò ó wọlé sí lọ́wọ́ kò ní tí ìrántí ọtí. Ó lè mọ ṣiṣẹ́ kó mọ iṣẹ́ tí ó bá ti di parí oṣù tó bá ti kówó fún tàbí tó bá ti tu owó jọ tó wọ́n yẹn bá ti di ọwọ́ ẹ̀ ìgbà yẹn ló máa rántí ọtí tó bá ti lọ mutí á mutí á rà fáwọn ẹlòmíì á lọ sí bí apalọ̀ á rọtí fẹ́ everybody á rọtí òun náà á mutí á mu ọtí yẹn débi pé á bàná gbogbo owó yẹn tán tó bá bàná owó yẹn tán á wá padà wá sílé á wá jókòó sílé á mọ wojú ìyàwó ẹ̀ lókù tí ó mọ̀ bọ̀. Ẹlòmíì dẹ̀rẹ̀ tí owó yẹn bá ti di ọwọ́ ẹ̀ tán ìwà abárakú tó wà nínú ẹ̀ ni pé kó mọ kó obìnrin kiri kì í ṣojú lásán o ẹ̀mí burúkú ni o tówó bá ti di ọwọ́ ẹ̀ báyìí ó di akọ ajá abìnrin àrè lẹ́sẹ̀ nìyẹn á mọ tẹ̀lé abo kiri ni ó mọ náwó fún wọn yóò gbé wọn lọ sótẹ́ẹ̀lì ó yá wá ń bí jẹ́ ń fowó bà ẹ́ jẹ́ ó yá já lọ èló dẹ̀ ní gbogbo owó tó èló ní gbogbo owó tó wà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n kì í torí pàfi ṣe ayé ni a kàn lọ náà ni lágbóbìnrin ló lè gbé lọ sótẹ́ẹ̀lì ó yá ọ̀dà dẹ irú wọn dẹ̀ rí irú àwọn obìnrin tó máa ń bọ́ wá sí lọ́wọ́ àwọn obìnrin abaniláyé jẹ́ ni lóbìnrin yẹn náà ni ó yá ọ̀dà kí ló fẹ́ ẹ fún mi ní ó mọ ọ̀dà àwọn nǹkan ńláńlá ìgbà tí wọ́n ṣe jòkó tán tí wọ́n ṣe jẹun tán níbi ibẹ̀yẹn àti nǹkan tán mu àti nǹkan tán jẹ àǹtí náà tó jẹ́ pé ibi ti pápá láti lé wá òun wá bí tí ó sọ ẹrù ẹ̀ kalẹ̀ sí lónà ìyàmọ̀ ọ̀dà yóò jìyí tó ń jẹ lọ́wọ́ yìí yóò ti mọ̀ pé òun ó jẹ tọ̀ lámọ́ yóò jẹ tọ̀tún lámọ́ pé àìmọ̀ owó ilé tán lójijì ìyẹn ó ti jẹ gbogbo ẹ̀ sí lọ́rùn gbogbo ìyà tó ń jẹ bọ̀ látijọ́ ìyẹn yóò ti ṣírò ẹ̀ sí lọ́rùn yóò jẹ gbogbo ẹ̀ sí lọ́rùn tán ìgbà tí wọ́n ṣe ṣírò tó èló ni gbogbo owó wa kání ok gbogbo owó yín ó jẹ́ 275,000 níjòkó ẹ̀kan jẹ́ ẹgbẹ́ kò dẹ̀ ní fẹ́ mẹ́sì ààrẹ asáré kojú àní bó ló ṣe wá jẹ́ èló ní bottle water làwọn ẹni bottle water wa ní bíbà yìí bottle water ẹyọ kan yìí àmọ́ ń ta ní 2,500 ó ní ẹ̀mọ̀ pàwọn olówó ló ná bí olówó ni wà lóòótọ́ èló wà ní wáìnì ta ọ̀dà wáìnì tó yẹ pé ní gbòòrò wọ́n ń ta wáìnì yẹn ní 3,500 naira làwọn ẹni níbí báyìí 13,000 là ń ta lóní ìyẹn náà bá jù ní dẹ owó ṣí àtẹ̀fi jòkó yẹn náà àmọ́ ń gbà ní àmọ́ tẹ́lẹ̀ ẹ̀sọ́ dára àwárò pé ti mọ̀ ní ìgbà tí wọ́n ṣe ṣírò gbogbo ẹ̀ fún tán ó ń lọ bí 300,000 tó ná ní jòkó ẹ̀ kan ó dìde ńbẹ̀ ni wọ́n ń lọ tán ni ọmọbìnrin yẹn tó ní tò tó ṣe wà ń lọ ni òun ó gbé wúbà ẹ̀ sanwó wúbà ó sanwó wúbà ó dẹ̀ tún fún yẹn ní pocket money ìyàwó àtàwọn ọmọ wà ń lé tí wọ́n ń sọ́fà níbẹ̀ 10,000 naira tó lórí gbogbo ara ẹ̀ tó ti filẹ̀ láti jẹ ẹ̀ẹ́dógún òun náà ló ṣe ń sọ pé ọbẹ̀ tán ṣe ká máa ta mi sí síbẹ̀síbẹ̀ ó dẹ̀ gbé obìnrin kan ó gbé lọ sí ibi kan òun ṣe kì í ṣojú lásán ẹ wo bí ṣe rí tẹ́ bá ṣe ń bínú sí irú ọkùnrin bẹ́ẹ̀ tẹ́ bá ṣe ń bínú sí lógun ayé ẹ̀ máa pọ̀ sí mi nítàn yìí kì í ṣojú lásán wọ́n dé ni ọ̀rọ̀ ẹ̀ ò gbójú ṣẹ́rí nǹkan méjì lọ́rọ̀ ẹ̀ gbà nọmba 1 ọ̀rọ̀ ẹ̀ gbà pé kẹ́ bá sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ ìṣíníyè nọmba 2 ọ̀rọ̀ ẹ̀ gbà pé kẹ́ mọ̀rọ̀ ẹ̀ lọ́nú àdúrà gidi tẹ́ bá ń bàjá ó lè sánlé pátápátá á sì lóhun òwà àníyàwó òun òfin lọ́kàn balẹ̀ kò fi lọ́kàn balẹ̀ ọmọbìnrin tó ń gbé kiri yẹn ó kúkú bẹ́ta ìwọ ọmọbìnrin bó ní ṣé ká lọ gbòtẹ́ẹ̀lì kan ká mọ gbé bẹ́ẹ̀ ni àbí onílé yẹn ni ẹ mọ̀ wọ̀rì òun ní single room kan tó ń gbà ní oyè ẹja jọmọ bí ó ṣe gbogbo owó tó ẹ̀ṣẹ̀ gbà àní mo rí bàbá kan ó gba owó pension gratuity ó gba gratuity ẹ̀yin èèyàn Ọlọ́run gbogbo èlò dẹ̀ ní tó gba 11 million ló gbà bówó yẹn ṣe wọnú àkáǹtì ẹ̀ tán báyìí bó ṣe bínú nìyẹn ló níyàwó òun rí òun fín ó respect mi bí ọkọ ó respect òun gbé mi lẹ́mìí gbóná o mo dẹ̀ ń wá ẹni tí ó fi mí lọ́kàn balẹ̀ bó ṣe lóhun rántí kan tí ó fi mí lọ́kàn balẹ̀ ni ìyẹn wà ní yunifásitì tó ń kàwé lọ́wọ́ ìyẹn ló bá náwó bó ṣe ní káwọn okú lọ gbalé nìyẹn náà bá lọ gbalé fọmọbìnrin yẹn náà lọ gba 2 bedroom flat ibẹ̀ ló lọ jókòó sí nìyẹn náà ń bá ṣe oríṣiríṣi gbogbo nǹkan
ni yóò mọ bá ṣe àwọn ẹja tútù, ni yóò mọ bá ṣe àwọn kúrókà, ni yóò mọ ṣe, ni yóò mọ jẹ oríṣiríṣi, ni yóò mọ jẹ ṣàwámà, ni yóò mọ jẹ oríṣiríṣi. Ìgbà tí yẹn lù ń jìbìtì tó gbọ́n tó sọ́dá oró tán ló bá ṣe wá mójúlé, ló bá padà sílé. Mi ò lọ lé, n ó tọ̀ ìyàwó mi lọ, máa wí fún ìyàwó pé èmi ti dẹ́ṣẹ̀ sí ìwọ. Ní dáríjì mi ṣe Bíbélì náà ní pé tí arákùnrin rẹ bá ṣẹ̀ ọ́ ní ẹ̀mẹ́ 7 times 70 pé kò dáríjì mi. Lágbára Ọlọ́run, mo ti kẹ́kọ̀ọ́ mi tó wò mí ìbá tó ti padà dé sí mi lọ́wọ́. Lágbára Ọlọ́run, máa síríọ̀sì lélẹ́yìí tí mo kù sí. Ìjọ wo lówó mi gbogbo ohun tó fi ọjọ́ ayé ẹ̀ ṣe ìgbà ọ̀dọ́ ẹ̀ tó fi ṣe tán fún ẹ ní 11 million ó ti wéèsì ẹ̀. Ìgbà ìmọ̀ ni mo ti ẹdún náà. Ṣé èèyàn lè born again lénìí ṣá? Lè born again. Mo fẹ́ bọ́, mo ti ẹ̀ fẹ́ born again. Ó dàgbé pé mo máa ń gbòòrò ṣọ́ọ̀ṣì kan níbi ọ̀nà agun 95 degree. Ṣé ká mọ lọ́bẹ̀ kí n kúkú lọ born again? Mo fẹ́ born again. Ìgbà ẹni ó wà ló ń born again. Nígbà táyé ẹ ti jò tán kanlẹ̀, inú ìgbèkùn láyé fi àyànmọ́ ẹ̀ sí. Àwọn kan wà bẹ́ẹ̀. Tẹ́ bá ní èèyàn bẹ́ẹ̀ lọ́kọ, tí ẹ bá ní èèyàn bẹ́ẹ̀ lọ́mọ, tẹ́ bá ní èèyàn bẹ́ẹ̀ lára alẹ́ lẹ́gbọ́n tàbí àbúrò, ẹ sọ fúnrú àwọn èèyàn bẹ́ẹ̀ ní kí wọ́n wá gbàdúrà yìí. Ẹ jẹ́ kí wọ́n gbárù mẹ́sẹ̀jì yìí, ẹ jẹ́ kí wọ́n gbọ́ mẹ́sẹ̀jì, ẹ jẹ́ kí wọ́n gba àdúrà tí mo ń sọ yìí. Ogun máa ṣẹ́ ní orúkọ Jésù. Ẹ gbọ́ ilé yìí. Ibi tí problem wà ni pé tẹ́ bá worú àwọn èèyàn yìí, ẹ rí i pé irú ẹ̀ ti ṣẹlẹ̀ sí bàbá wọn rí. Tẹ́ bá wo ẹlòmíì, ẹ rí i pé irú nǹkan báyìí ti ṣẹlẹ̀ sí ẹ̀gbọ́n bàbá ẹ̀ kan tàbí ẹ̀gbọ́n ìyá ẹ̀ kan rí. Because àjẹbí wà ń bẹ̀ àti àjogúnbá, àfijọ́ àti àjẹbí. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n lónìí ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ máa já. Mo ní ìdè máa já. Mo ní ìdè máa já. Mo ní ogun náà máa ṣẹ́. Ẹ wá gbọ́ eléyìí, mo fẹ́ kẹ́ gbàdúrà. Ó ń ṣe mí bí ká gbàdúrà bí ká gbàdúrà. A máa sọ yòókù lọ́la. Ibi tá a bá bá délé ni a kọ́ntínú lọ́la. Ẹ pariwo orúkọ Jésù, kẹ́ sọ fún Ọlọ́run. Olúwa, inú àhámọ́ tí ayé sọ mí sí, tí ò jẹ́ ìrọ́wọ́ yọ, tí ò jẹ́ ìrógò mi lò. Olúwa, mo fẹ́ bọ́. Olúwa, mú mi jáde àdúrà. Bàbá, inú àhámọ́ tí ayé fi mí sí, tí mi ò rọ́wọ́ yọ, mo fẹ́ bọ́. Mo fẹ́ bọ́. Mo fẹ́ bọ́. Mo fẹ́ bọ́. Bàbá, tú mi lẹ̀, mo fẹ́ bọ́. Ẹ̀mí mímọ́ o. Ẹ̀mí mímọ́ o. Ẹ̀mí mímọ́ o. Ẹ̀mí mímọ́ o. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Bàbá, tú mi lẹ̀. Bàbá, tú mi lẹ̀. Jésù, tú mi lẹ̀. Mo fẹ́ dòmìnira. Ẹ̀mí mímọ́, mo fẹ́ bọ́. Ní orúkọ Jésù. Mo fẹ́ bọ́. 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 Ẹ̀mí mímọ́ o. 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 Tú mi lẹ̀, mo fẹ́ bọ́. Gbogbo àwọn ènìyàn mi tó wà nínú ìgbò, níbikíbi tí ẹnì kọ̀ọ̀kan wà, ọwọ́ iná ìtúsílẹ̀ ó yá lọ ṣiṣẹ́. Ọwọ́ iná ìtúsílẹ̀ ó yá tọ̀ ní orúkọ Jésù. Gbogbo àwọn ènìyàn tó gba Ọlọ́run bọ́ tí à ń gbàdúrà, ẹ̀dùn òmìnira nínú ìgbò Jésù Olúwa wa. Àmì tẹ́lòmíì máa rí ni wípé yóò kàn rí pé gbogbo ẹni tó bá ti fẹ́ ràn án lọ́wọ́, àjálù burúkú wọn máa ṣẹlẹ̀ sí wọn. Gbogbo ẹni tó bá ti fẹ́ ràn án lọ́wọ́, nǹkan tí ò yẹ kó ṣe wọn máa ṣe wọn. Gbogbo ẹni tó bá ti fẹ́ ràn án lọ́wọ́, tó bá ti múra àti ràn án lọ́wọ́, àìrójú àìráyè máa dé bá wọn. Kì í ṣojú lásán o. Ẹ gbọ́ ìjìnlẹ̀ yìí dáadáa. Ìdí rẹ̀ tẹ́ fi tún gbàdúrà. Gbogbo agbára tó o ní, ó mi ara rẹ jìgìjìgì báyìí. Tó o bá rí ara ẹ gbé, ìwọ ló mọ̀. Wàá ké rárá, wàá mi ara ẹ jìgìjìgì lórúkọ Jésù. Ìdè tí a fi dè mí látòrí dé àtẹ́lẹsẹ̀, ẹ já lára mi.
ìdè tí a fi dè mí láti orí dé àtẹ́lẹsẹ̀ ẹ já lára mi. Èmi ò kì í ṣe ní ìgbèkùn, èmi ò kì í ṣe ẹrúsìn, mi ò kì í ṣe ẹran àmúsìn, mi ò kì í ṣe ẹran àmúso. Ìdè tó dè mí láti orí dé àtẹ́lẹsẹ̀ ẹ já. Ó yẹ gbàdúrà. Lórúkọ Jésù, èmi ò kì í ṣe ní ìgbèkùn, èmi ò kì í ṣe ẹran àmúso, èmi ò kì í ṣe ní àmúsìn. Gbogbo ìdè tó dè mí ẹ já. Ìdè ayé lára mi ẹ já. Ìdè ayé lára àwọn ọmọ mi ẹ já. Ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ayé ẹ já. Ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ayé ẹ já. Ṣẹ́kẹ́ṣẹkẹ̀ òkùnkùn ẹ já. Mì ara rẹ jìgìjìgì. Mì ara rẹ, mì ara rẹ, mì ara rẹ, mì ara rẹ. Gbàdúrà látòrí bí àtẹ́lẹsẹ̀. Ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ayé ẹ já lára. Ẹ já lórúkọ Jésù. Ìdè ayé já lára. Ìdè òkùnkùn já lára mi. Ìdè ọ̀tá já lára mi. Ìdè ayé já lára mi. Ìdè òkùnkùn já lára mi. Ìdè ọ̀tá já lára mi. Lórúkọ Jésù. Èmi ò kì í ṣẹran ìṣó. Mi ò kì í ṣẹran ìgbèkùn. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Mo di òmìnira. Mo di òmìnira. Ẹ gbàdúrà yẹn dáadáa. Gbogbo ènìyàn ẹ gbà dáadáa. Gbogbo ènìyàn ẹ lánú gan. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ayé ẹ já dànù. Ṣẹ́kẹ́ṣẹkẹ̀ òkùnkùn ẹ já dànù. Lórúkọ Jésù ẹ já. Látòrí mi ẹ máa já. Bí àtẹ́lẹsẹ̀ mi ẹ máa já. Ní gbogbo ara mi ẹ máa já. Ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tọwọ́ ẹ já. Ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tẹsẹ̀ ẹ já. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Jésù Olúwa wa o. Fi ọwọ́ méjì di orí mú. Sọ pé ìṣẹ̀dá ògo mi jáde kúrò lẹ́wọ̀n. Sọ bẹ́ẹ̀. Ìṣẹ̀dá ògo mi jáde kúrò lẹ́wọ̀n. Oh my God, àwọn mélòó ni mo rí tó lanu. Ìṣẹ̀dá ògo mi jáde kúrò lẹ́wọ̀n. Ìṣẹ̀dá ògo mi jáde kúrò lẹ́wọ̀n. Ìṣẹ̀dá ògo mi jáde kúrò lẹ́wọ̀n. Ìṣẹ̀dá ògo mi jáde kúrò lẹ́wọ̀n ayé. Adé ògo rẹ̀ tirẹ̀ wá jọba. Fi ọwọ́ méjèèjì di orí mú. Orí ọlá lórí mi. Orí adé lórí mi. Mo kọ̀ láti fi orí irú ẹ̀kú yà. Mi ò forí irú ẹ̀kú yà kiri. Ó yẹ bàbá, orí ọlá lórí mi. Orí adé lórí mi. Orí ire ni orí mi. Mo kọ̀ láti mọ fi orí rẹ̀ kú yà kí. Mo kọ̀ láti mọ fi orí ọlá rẹ̀ kú yà kí. Orí mi ò gbà wọ́n. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ìṣẹ̀dá mi o. Ìṣẹ̀dá mi o. Jáde kúrò nínú àhámọ́ ayé. Ìṣẹ̀dá mi jáde kúrò lẹ́wọ̀n. Ìṣẹ̀dá mi jáde kúrò lẹ́wọ̀n. Ìṣẹ̀dá mi jáde kúrò nínú àhámọ́ ayé. Ní orúkọ Jésù. Orí ọba lórí mi. Orí adé lórí mi. Mo kọ̀ láti máa jìyà kiri. Èmi olórí àpèsè. Mo kọ̀ láti máa forí nínú ẹ̀kú ìyà kiri. Ní orúkọ Jésù. Orí mi bọ́ nínú ìgbèkùn. Orí mi bọ́ nínú ìdè. Orí mi jáde kúrò lẹ́wọ̀n. Orí mi jáde kúrò nínú àhámọ́. Mo di òmìnira. Mo di òmìnira. Ní orúkọ Jésù. Ìwọ ìṣẹ̀dá mi. Jáde kúrò níbi tá a gbé ọ sí. Jáde kúrò níbi tá a fi ọ pamọ́. Ìwọ ìṣẹ̀dá mi. Jáde kúrò níbi tá a dè mọ́. Ìwọ ìṣẹ̀dá mi. Jáde kúrò níbi tá a gbé ọ pamọ́ sí. Ní orúkọ Jésù. Àmì jáde. Ṣẹ̀dá mi jáde. Ṣẹ̀dá mi di òmìnira. Ìṣẹ̀dá mi di òmìnira. Ìṣẹ̀dá mi di òmìnira. Ìṣẹ̀dá mi di òmìnira. Lórúkọ Jésù di òmìnira. Ìṣẹ̀dá mi bọ́ lọ́wọ́ ogun. 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 Ní orúkọ Jésù.
Olúwa wa. Ẹ pariwo orúkọ Jésù. Àmì ìṣelòdì àti àtakò tó ń fa ìkórìíra láì nídìí. Ẹ ṣí kúrò lára mi. Ó yẹ gbàdúrà. Ẹ̀mí mímọ́. Àmì àtakò, àmì ìṣelòdì tó ń fa ìkórìíra láì nídìí. Ẹ parẹ́ lára mi. Ẹ parẹ́ lára mi. Ẹ parẹ́ lára mi. Ní orúkọ Jésù. Ẹ parẹ́ kúrò ní ara mi. Ní orúkọ Jésù. Ẹ parẹ́, ẹ parẹ́, ẹ parẹ́, ẹ parẹ́, parẹ́ lára mi. Parẹ́ lára mi mọ̀ mi. Parẹ́ lára mi. Ní orúkọ Jésù. Ẹ máa ṣí kúrò. Ẹ máa ṣí kúrò. Ẹ máa ṣí kúrò. Ẹ máa ṣí kúrò. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Gbogbo àmì òkùnkùn gbogbo àmì ọ̀tá gbogbo àmì ògùn mágùnkùn, gbogbo àmì máṣeré, gbogbo àmì máràláàánú, gbogbo àmì máràlúwọ̀lọ́wọ́, gbogbo àmì àtakò, gbogbo àmì abògójẹ́, gbogbo àmì abárẹ́jẹ́, ẹ parẹ́ lára, ẹ parẹ́ lára, ẹ parẹ́ lára, ẹ parẹ́ lára, ní orúkọ Jésù, ẹ parẹ́ ní ara mi, ní orúkọ Jésù, ẹ parẹ́ ní ara mi, ní orúkọ Jésù. Jésù Olúwa wa. Ibi tí a gbé ọwọ́ mi dè sí, ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí a fi di ọwọ́ mi, tí ọwọ́ mi ò fi láṣeyọrí, tí ò jẹ́ kọ́wọ́ mi ó lákòójọ, ṣẹ́kẹ́ṣẹkẹ̀ já kúrò lọ́wọ́ mi, já kúrò ní ọwọ́ mi. Ó yẹ gbàdúrà. Ẹ gbà dáadáa, ṣẹ́kẹ́ṣẹkẹ̀ já dànù kúrò lọ́wọ́ mi, ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ayé tí a fi di ọwọ́ mi, ṣẹ́kẹ́ṣẹkẹ̀ àwọn àjẹ́, ṣẹ́kẹ́ṣẹkẹ̀ àwọn já kúrò lọ́wọ́ mi. Jákò lọ́wọ́, jákò ní ọwọ́, jákò ní ọwọ́, ní orúkọ Jésù, 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 jádàmù kúrò lọ́wọ́, jádàmù kúrò lọ́wọ́, jádàmù kúrò lọ́wọ́, jádàmù kúrò lọ́wọ́, ṣẹ́kẹ́ṣẹkẹ̀ gbogbo, jákò ní ọwọ́, jákò ní ọwọ́, jádàmù kúrò lọ́wọ́, jádàmù kúrò lọ́wọ́, gbogbo ṣẹ́kẹ́ṣẹkẹ̀ kúrò lọ́wọ́. Gbogbo sẹ́kẹ̀tì tí òjò tó ń lé mọ́ mi lọ, mo pàṣẹ ẹ̀pà rẹ lórúkọ Jésù. Ní orúkọ Jésù Olúwa wa, tí o bá lè ṣe àmì ńlá mẹ́ta látọrí rẹ àti ọwọ́ rẹ, ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ègún má gòkè, ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ègún má ṣe rere, mo pàṣẹ kó já dànù. Wàá wá pariwo orúkọ Jésù, wàá bá ẹsẹ̀ rẹ sọ̀rọ̀, wàá máa já ẹsẹ̀ yẹn mọ́lẹ̀ láì. Ìwọ ẹsẹ̀ mi gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìwọ ẹsẹ̀ mi gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ó rìnrìn àjò agíjù mọ́ o, ó rìnrìn àjò arìnù mọ́ o, ó rìnrìn àjò lásán mọ́ o, ó rìnrìn àjò arìnù mọ́. Ó yẹ gbàdúrà. Lórúkọ Jésù, ìwọ ẹsẹ̀ mi o gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹsẹ̀ mi ò rìnrìn àjò àrìn lámọ́, ẹsẹ̀ mi ò rìnrìn àjò àrìn nù mọ́, ẹsẹ̀ mi ò rìnrìn àjò àrìn mọ́. Lórúkọ Jésù, ẹsẹ̀ mi ò rìnrìn àjò agíjù mọ́. Ìwọ ẹsẹ̀ mi gbọ́ ọ̀rọ̀ Olúwa, 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 ìwọ ẹsẹ̀ mi gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ó rìnrìn àjò agíjù mọ́. Ìwọ ẹsẹ̀ mi gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ó rìnrìn àjò agíjù mọ́. Ìwọ ẹsẹ̀ mi gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹ gbàdúrà, ẹ gbà, ẹ gbà, ẹ gbà. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ìwọ ẹsẹ̀ mi ò, a tú ọ sílẹ̀ lónìí o. Ìwọ ẹsẹ̀ mi ò, a tú ọ sílẹ̀ lónìí o. Ìwọ ẹsẹ̀ mi ò, a sọ ọ́ di òmìnira. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ìwọ ẹsẹ̀ mi di òmìnira lónìí, di òmìnira lónìí. Ìwọ ẹsẹ̀ mi gba ìtúsílẹ̀, gba ìtúsílẹ̀. Lórúkọ Jésù. Jésù Olúwa wa. Àdúrà yẹn kù mẹ́ta, mo fẹ́ round up nìyẹn. Ẹ pariwo orúkọ Jésù, wàá bá ẹsẹ̀ yẹn sọ̀rọ̀. Wo má jẹ́ ká yé mú ọ lóhùn, mo fi Ọlọ́run bẹ̀ ọ́, má jẹ́ kí ayé mú ọ lóhùn. La ẹnu kó gbàdúrà yẹn gidi. Yẹ́sà ọ̀pọ̀lọpọ̀ ń rìn kiri lẹ́nìí tó yẹ pé ayé ń rí wọn pé wọ́n ń rìn, wọ́n ń jáde ńlé láàárọ̀, wọ́n ń padà ń wọlé lálẹ́ pátápátá, ṣùgbọ́n wọn ò rí nǹkan mú dé.
ẹlòmíì adágbére fún ìyàwó á lòun lọ ṣiṣẹ́ á lọ ṣiṣẹ́ ọ̀sẹ̀ méjì á lọ ṣiṣẹ́ ọ̀sẹ̀ mẹ́ta tó bá padà dé kò ní rọ́wọ́ yọ náà. Ẹ pariwo sẹ́ ìwọ ẹsẹ̀ mi gbọ́ ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ sí ní rìn lọ síbi ògo mi. Ìwọ ẹsẹ̀ mi gbọ́ ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ sí ní rìn lọ sí ààfin bẹ̀rẹ̀ sí ní rìn lọ síbi ìṣerere. Ó yá pàṣẹ gbàdúrà. Oh yes. Ẹ̀mí mímọ́ mo gbà ládùúrà rẹ̀. Ìwọ ẹsẹ̀ mi ìwọ ẹsẹ̀ mi ìwọ ẹsẹ̀ mi ìwọ ẹsẹ̀ mi gbọ́ ọ̀rọ̀ Olúwa. 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 Lórúkọ Jésù máa rìn lọ síbi ògo. Ìwọ ẹsẹ̀ mi 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 bẹ̀rẹ̀ sí ní rìn lọ síbi ògo. Ẹsẹ̀ ayé mi ẹsẹ̀ àwọn ọmọ mi gbogbo àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi ẹsẹ̀ wa máa rìn lọ síbi ògo. Lórúkọ Jésù ẹsẹ̀ mi bẹ̀rẹ̀ sí ní rìn síbi tí ògo mi wà. Ìwọ ẹsẹ̀ mi bẹ̀rẹ̀ sí ní rìn lọ síbi tí ògo mi wà. Ìwọ ẹsẹ̀ mi bẹ̀rẹ̀ sí ní rìn lọ síbi tí ògo mi wà. Jésù Olúwa wa. Náà ẹ wá gbọ́ àdúrà eléyìí ó wá strategic. Jésù Olúwa wa. Ẹ mọ̀ gbọ́ o. Ìwọ ẹsẹ̀ mi. Àkókò tó. Ìrìn àjò ògo yá. Ìwọ orí mi o. Bí ẹsẹ̀ mi ṣe ń lọ bí ògo. Orí mi o. Má padà o. Ta ló gbọ́ àdúrà yìí? Ẹ gbọ́ eléyìí. Àwọn kan kọrin kan ń gbà kan. Wọ́n kọrin yẹn. Wọ́n ní oh my head carry me dey go. Ẹ rántí orin yẹn. Oh my head carry me dey go. Anywhere better dey carry me dey go. Anywhere better dey carry me dey go. Ẹ gbọ́ ilé ìyẹn náà dá o. Mi ní kò dá o. Ṣùgbọ́n ẹ gbọ́ ilé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní orí wọn ń lọ bí ògo. Ṣùgbọ́n ẹsẹ̀ ò lọ. Orí ò sáà lè kú ò lọ́rùn. Ibi tá a ṣáà pè lórí akí fi ń tẹ̀lẹ̀. Ẹsẹ̀ ìgbà tẹ́ ok orí fẹ́ débi ògo ẹsẹ̀ ò mọ̀nà síbẹ̀. Àyíká pọ́ọ̀lì mùsùlùmí. Má fi àdúrà yìí ṣeré. Ẹ tún wá gbọ́ yìí o. Ẹ tún wá gbọ́ yìí o. Ìgbà míì dẹ̀rẹ̀ tí ẹsẹ̀ bá mọ̀nà síbi tí ògo wà torí bá lóhun ò kọ́pẹ́rẹ́tì ńkọ́. Tẹ́sẹ̀ nìkan lọ torí ò bá débẹ̀. Wọ́n á lò ń lọ rè mórí délé o. Àìmọye ó lọ́rìn àjò ògo lóòótọ́ ẹsẹ̀ ẹ̀ débẹ̀ kò mórí dọ̀hún. Òun náà máa ń sọ pé ṣó mórí délé káìlì mọ́síkàtàyà. Mo sọ ẹ̀yin tí ẹ bá lè ṣàmì gbọ́ mi ìjà tó ń bẹ láàrin orí àti ẹsẹ̀ rẹ tí wọn ò fi kọ́pẹ́rẹ́tì mọ́ra wọn tó ẹ pé nígbà tí ẹsẹ̀ rẹ bá ń lọ bí ògo orí kì í bá ọ débẹ̀. Mo sọ ọ́ lónìí ogun náà ó ṣẹ́ wọlẹ̀. Wàá pariwo gan nígbà tí ẹsẹ̀ mi bá ń rìnrìn àjò síbi ògo orí mi máa padà orí mi máa padà ẹgbẹ́ nígbà tí ẹsẹ̀ mi bẹ̀rẹ̀ rìn àjò síbi ògo orí mi máa padà 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 lórúkọ Jésù. Bí ẹsẹ̀ mi ṣe ń lọ ìrìn àjò síbi ògo ìṣẹ̀dá mi ò gbọdọ̀ padà orí mi ò gbọdọ̀ padà ní orúkọ Jésù orí mi ò gbọdọ̀ padà ní orúkọ Jésù orí mi ò gbọdọ̀ padà ní orúkọ Jésù ìṣẹ̀dá mi ò gbọdọ̀ padà ní orúkọ Jésù orí mi ò gbọdọ̀ padà ní orúkọ Jésù orí mi ò gbọdọ̀ padà ní orúkọ Jésù orí mi ò gbọdọ̀ padà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ ooo ẹ̀mí mímọ́ ooo ẹ̀mí mímọ́ ooo ẹsẹ̀ mi ti bẹ̀rẹ̀ ìrìn àjò síbi ògo mi o orí mi kọ́pẹ́rẹ́tì ni o ìwọ orí mi kọ́pẹ́rẹ́tì mọ́ ẹsẹ̀ mi ká ẹjọ́ gbé mi débi ògo ìwọ orí mi kọ́pẹ́rẹ́tì mọ́ ẹsẹ̀ mi ká ẹjọ́ gbé mi débi ògo ìwọ orí mi kọ́pẹ́rẹ́tì mọ́ ẹsẹ̀ mi ká ẹjọ́ gbé mi débi ògo ni o ìwọ orí mi kọ́pẹ́rẹ́tì mọ́ ẹjọ́ gbé mi débi ògo ni o ìwọ orí mi kọ́pẹ́rẹ́tì mọ́ ẹsẹ̀ mi ká ẹjọ́ gbé mi débi ògo ni o ìwọ orí mi kọ́pẹ́rẹ́tì mọ́ ẹsẹ̀ mi ká ẹjọ́ gbé mi débi ògo ni o ìwọ orí mi kọ́pẹ́rẹ́tì mọ́ ẹsẹ̀ mi ká ẹjọ́ gbé mi débi ògo ní
lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù Olúwa wa. Ẹ tún wá gbọ́ yìí o, tí ẹsẹ̀ bá mọ̀nà síbi ògo láyé tí orí dẹ̀ tẹ̀lé débẹ̀, tó bá débẹ̀ tán ẹsẹ̀ kan náà fi ń gbáre, orí kan náà fi ń gbáre. Orí la fi ń mẹ́ran láwo, ṣùgbọ́n tí ọwọ́ ò bá tẹ́wọ́ gbà á tàbí tí ọwọ́ ń ṣàìsàn, wọ́n gbé ire lé ọwọ́ tán ó padà jò dànù. Amen. Mo ti ṣe mẹ́sẹ̀jì kan rí tí mo pè ní ìtúsílẹ̀ ọwọ́. Ta ló rántí? Ìtúsílẹ̀ ọwọ́, níbi tí mo ti sọ̀rọ̀ lórí oríṣi ọwọ́ méje. Àwọn ọwọ́ kan bẹ, ọwọ́ bàṣẹ̀jẹ́ láyé sọ wọ́n dà. Tírú ọwọ́ bẹ́ẹ̀ bẹ́ gbé mílíọ̀nù fún wọn máa gbiná dànù mọ́ lọ́wọ́ ni. Àwọn ọwọ́ kan wà, ọwọ́ tó ń jore dànù ni. Oh my God. Lágbára Ọlọ́run lọ́la níbí báyìí màá gbàdúrà sí orí ẹnì kọ̀ọ̀kan, màá gbàdúrà sí ọwọ́, màá dẹ̀ gbàdúrà sí ẹsẹ̀ wa. Ẹ kéde kí ó gbé ènìyàn kí wọ́n wà ń bì, màá mọ̀ọ́mọ̀ lé hand lé ẹnì kọ̀ọ̀kan. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí, tí ẹ̀ ń gbọ́ mi káàkiri, ó ní bí màá ṣe ṣe, màá gbé ọwọ́ lé báyìí, màá dẹ̀ gbàdúrà fún yín látòrí bíbáyìí. Kò sí ibi táfẹ́fẹ́ ò lè fẹ́ dé, distance ò kì í ṣe barrier, kò sí tí Ọlọ́run ò lè ṣe. Gbogbo ibi tí oníkálukú wà, afẹ́fẹ́ máa fẹ́ kàn ẹ́ lára, afẹ́fẹ́ àdúrà yẹn máa fẹ́ kàn. Gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí báyìí, màá gbàdúrà yẹn sí yín specifically. Ẹ wá gbọ́ ilé yìí, ẹ wá jáde ṣe practical eléyìí. Eléyìí kò ń ṣe lọ kábọ̀. À gbàdúrà fún ọ sí ọwọ́ ẹ, à gbàdúrà sí ẹsẹ̀ rẹ, à gbàdúrà sí orí rẹ. Wàá sì bẹ̀rẹ̀ sí ni máa rí ọwọ́ agbára Ọlọ́run. Reason rẹ o, àdúrà tó ṣù yìí bá ṣe ń gba ẹ̀mí mọ́ sọ fún mi specifically pé ká tẹnumọ́ àdúrà yẹn, pé ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé ológo ni wọ́n, olórí àpèsìn ni wọ́n, ṣùgbọ́n ayé kan gbé wọn sínú ìdè àmúsìn ni. Àwọn Ota-Amunisinpa. Yes sir, ẹ jẹ́ n sọ kinní kan fún yín, ẹ la ojú ká gbọ́ eléyìí. Ọ̀pọ̀lọpọ̀ wà lónìí nílẹ̀ tó mọ́lé ní bí a ṣe ń sọ̀rọ̀ yìí, owó tí ó ti tẹ̀ wọ́n lọ́wọ́, tó ti tẹ̀lé wọn lọ́wọ́, tó ti dé sọ́wọ́ wọn, tó ti wọnú àkáǹtì wọn láti January títí dé ìsìn, ó ti yẹ kó sọ wọ́n dé èèyàn, ṣùgbọ́n kò nítumọ̀. So kì í ṣe pé owó ò wọlé, wọn ò rí fi ṣe nǹkan rẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀, ẹ tún gbọ́ yìí, ọ̀pọ̀lọpọ̀ wà nílẹ̀ tó mọ́ lónìí tó jẹ́ wípé wọ́n ti bá àwọn olóore tí kì í ṣe méjì mẹ́ta mẹ́rin pàdé lọ́dún yìí, ogun kan ò jẹ́ kó lóore ó ràn wọ́n lọ́wọ́ ni. Ẹ tún gbọ́ yìí, àwọn kan wà tó jẹ́ pé lẹ́nu inú ọdún yìí wọ́n ti bá àwọn ẹni ńláńlá pàdé tó yẹ kó ràn wọ́n lọ́wọ́, wọn àwọn yẹn dẹ̀ promise wọn, ó dẹ̀ wà lọ́kàn olóore yẹn láti ràn án lọ́wọ́ ní tòótọ́, ṣùgbọ́n kinní kan ò jẹ́ kí nǹkan yẹn ṣeé ṣe. Promise lásán ni wọ́n ń gbọ́, kò sí fulfilment. Ẹ wá láàánú gbàdúrà. Ẹ tún gbọ́ yìí o, sórí tí ire tiẹ̀ tọ́lọ́run ti yàn fún ọ, tó o bá gbàdúrà kó tẹ̀ ọ lọ́wọ́, tó o bá rí lò títí o ṣe kú, kò sẹ́ ó máa waste náà ni. So ó bẹ́tà kó rí lò. Èmi kọ̀ láti kú tògótògó. Èmi Emmanuel Fẹ́mi Oyèníyì, mo kọ̀ láti kú láì máyànmọ́ṣẹ́, mo kọ̀ láti kú láì rí ògo mi lò. Wá kẹ́rẹ́rẹ́, jẹ́ kọ́rọ̀ ayé rẹ̀ ká ọ lára. Ọwọ́ mi o, ó yá lọ gbárí ayọ̀ mi wálé. Lọ gba ire ayọ̀ mi wálé. Ọwọ́ mi o. Ọwọ́ mi lọ gbari ayọ̀ mi wálé. Ọwọ́ mi lọ gbari ayọ̀ mi wálé. Ọwọ́ mi lọ gbari ayọ̀ mi wálé. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Ọwọ́ mi lọ gba ire ayọ̀ mi wálé. 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 Ire àjẹmọ́, ire àjẹdọ́jọ́ alẹ́, ire àgbédé, ire àgbédè, ire àfiṣẹ́rẹ́rẹ́ lórúkọ Jésù. Ọwọ́ mi lọ gba
wa. Gbàdúrà ẹyọ kan yìí. Ok, sáré kọ orin yìí. Àwa gbàdúrà ẹyọ kan yìí sí. Orin yẹn wá prophetic kan bá Ọlọ́run bá orí rẹ̀ sọ̀rọ̀. Pàṣẹ jáde ni. Kí ni àṣẹ náà tí wà máa pa wá kàn mọ́ sọ wípé orí mi á kan ké. Kí ni tí mo pé kó rí èèyàn kan ké? Kí ni tí mo pé kó rí èèyàn kan ké? Kó ṣe rere. Orí mi á kan ké. Ọwọ́ mi á gbáre mú. Ọkàn mi á balẹ̀. Ẹsẹ̀ mi á débire. Orí mi á kan ké. Ọwọ́ mi á gbáre mú. Ọkàn mi á balẹ̀ o. Orí mi á kan ké. Ọwọ́ mi á gbáre mú. Ọkàn mi á balẹ̀ o. Ẹsẹ̀ mi. Gbogbo èèyàn ló yẹ kó kọ orin yẹn o. Ọwọ́ mi á gbáre mú. Ọkàn mi á balẹ̀ o. Ẹsẹ̀ mi á débire. Orí mi á kan ké. Ọwọ́ mi á gbáre mú. Ọkàn mi á balẹ̀ o. Ẹsẹ̀ mi á débire. Ẹsẹ̀ mi á débire. Ẹsẹ̀ mi á débire. Ó jẹ́ gbé ẹsẹ̀ kúrò lójú kan. Ẹsẹ̀ mi á débi ògo. Orí mi á kan ké. Ọwọ́ mi á gbáre mú. Ọkàn mi á balẹ̀. Ẹ̀kọ́ lẹ́ẹ̀kan tó kù lóhùn òkè. Ọwọ́ mi á gbáre mú. Ọkàn mi á balẹ̀. Ẹsẹ̀ mi á débire. Bí ẹ ti kọ́ lórí àṣẹ Olódùmarè kó gorí ẹ̀. Ẹ pariwo orúkọ Jésù Kristi. Ó tó àkókò. Olúwa tún ìtàn ìgbésí ayé mi kọ sí rere. Káyé ó bèmí náà gbégbá ọpẹ́. Sórí tọ́rọ̀ ayé rẹ bá ṣe nítumọ̀ sí ọ, òun ni kó o ṣe gbàdúrà yìí. Ẹ la ojú ẹ wo bí. Tí ogun bá pẹ́ nínú ayé ènìyàn, a máa dẹ̀gàn. Bí ogun bá pẹ́ nínú ayé ènìyàn, a máa gborúkọ kúrò lórí ẹni. Bẹ́ẹ̀ ni wọn ò ní fi orúkọ ẹ̀ pé mọ́ orúkọ ogun yẹn lókù tí wọ́n mọ̀ fi pè é. Bí ogun bá pẹ́ nínú ayé ènìyàn, a máa yọ̀yàn lẹ́gbẹ́. Bí ogun bá pẹ́ nínú ayé ènìyàn, a máa sọ̀rọ̀ dá láì léèyàn. Bẹ́ẹ̀ ni ẹ lọ wádìí ẹ wò. Ìṣẹ́ ló ń jẹ́ ta ló mọ̀ ọ́ rí. Àṣeyọrí ló ń jẹ́ mo bá ọ tán. Ẹ rí i pé tí ìràwọ̀ ènìyàn bá ń tàn, á níbàtàn. Tó bá tán kò ní níbàtàn mọ́. Ẹ pariwo gan. Tí ogun bá pẹ́ nínú ayé ènìyàn, a máa sọ ní daláìmọ̀ ṣe. Tí ogun bá pẹ́ nínú ayé ènìyàn, a máa sọ ní doníyẹ̀yẹ́. Bí ogun bá pẹ́ nínú ayé èèyàn, a máa kó rẹ̀wẹ̀sì bá ní lójú ọ̀nà ìrìn àjò gbàgbọ́. Bí ogun bá pẹ́ nínú ayé ènìyàn, a máa jẹ́ kí ọ̀tá fi ẹnu ẹ̀gàn béèrè pé Ọlọ́run olú ẹ̀dá. Bẹ́ẹ̀ ni wọ́n á ní ẹdún náà ṣe bó ń sin lọ́hùn. Wọ́n á ní ó dẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì. Ẹ sọ Olúwa yí ìtàn ìgbésí ayé mi padà sí mi. Tún ìtàn ìgbésí ayé mi kọ sí rere. Kí ayé ó bèmí náà gbégbá ọpẹ́ àdúrà. Lórúkọ Jésù. Olúwa tún ìtàn ìgbésí ayé mi kọ sí rere. Tún ìtàn iṣẹ́ ìránṣẹ́ mi kọ sí rere. Tún ìtàn ìdílé mi kọ sí rere. Tún ìtàn ayé àwọn ọmọ mi kọ sí rere. Ẹ̀mí mímọ́ jẹ́ káyé ó bá wa náà gbégbá ọpẹ́. Olúwa jẹ́ káyé ó bá wa náà gbégbá ọpẹ́. Ayérayé jẹ́ káyé ó bá wa náà gbégbá ọpẹ́. Ẹ̀mí mímọ́ ooo. Gbogbo ènìyàn ẹ gbàdúrà. Gbogbo ènìyàn ẹ gbàdúrà. Ẹ lanu ẹ gbàdúrà. Olúwa tún ìtàn ìgbésí ayé mi kọ sí rere. Bàbá tún ìtàn ìgbésí ayé mi kọ sí rere. Jésù olùgbàlà tún ìtàn ìgbésí ayé mi kọ sí rere. Jésù ọmọ Ọlọ́run tún ìtàn ìgbésí ayé mi kọ sí rere. Ìwọ náà lanu gbàdúrà. Lanu kó gbàdúrà. Ẹ̀mí mímọ́ tún ìtàn ayé mi kọ sí rere. Tún ìtàn ayé mi kọ sí rere. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́. 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 Wọ́n àdúrà
Jésù Olúwa wa. Gbogbo èèyàn súnmọ́ bí tẹ́ ọwọ́ méjì. Gbogbo agbára tó o ní ó mọ̀ fi ṣe àmì. Tí o bá dẹ̀ lè ṣe àmì ìdáhùn àdúrà rẹ máa farahàn kankan. Ṣé tán sáàmì lẹ ṣe yẹn? Mo ní ìwọ tí o bá lè ṣe àmì ìdáhùn sí àdúrà rẹ máa dé kankan. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Gbogbo ẹ̀yin ènìyàn wọ̀nyí, àmì ogun lára rẹ ó kì í ṣọ̀lẹ, ayé ò jẹ́ kákìtìyàn rẹ yọ. Mo sọ lónìí, ọwọ́ ogun ó parẹ́ lára. Mi ò fi ṣe, mi ò sì fi ṣàwàdà, bẹ́ẹ̀ ni mi ò dá lábàá. Mo sọ̀rọ̀ nínú ipò wòlíì, mo la ẹnu mi gbòòrò, mo gba ẹnu Olódùmarè sọ̀rọ̀. Gbọ́ mi, ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí ayé máa ń di àwọn ọmọ ológo nínú ìran tó ti jáde, tí wọ́n fi máa ń fìkan gbà kan, wọ́n á lẹ́ni tí ó bá lọ́kọ nínú yín ò ní lówó. Ka áìlíà mẹ́sìkàtàyà, wọ́n ní ẹni tí ó bá lówó kò ní rí ìdílé ọkọ jòkó. Ọwọ́ ogun yẹn lára rẹ mo ní kó parẹ́. Ẹnìkan ń gbọ́ mi báyìí, ò ń gbọ́ mi báyìí, ò ń gbọ́ mi báyìí, ogun fìkan gbà kan, iṣẹ́ òkùnkùn ni. Wọ́n ní o lè jẹ méjìlá bá àlàdé o. Ta ló rọ́kọ fẹ́ nínú àwọn ọmọ ìyá rẹ̀? Ta ló ní ìdílé aláyọ̀ nínú ìran rẹ̀? Ìwọ fẹ́ ní ìdílé aláyọ̀, o sì tún fẹ́ lówó lọ́wọ́ àwọn òní gbà. Gbọ́ mi, mo sọ lónìí, ẹ̀yin tí ọ̀rọ̀ yìí kàn, ogun tó ń bá wàyá ìjà, tó ń bá àyànmọ́ rẹ ta kànnà, mo pàṣẹ ilẹ̀ gbẹjẹ. Tí wọ́n bá ti gba àmì lẹ́nu rẹ tí wọn ò jó rá mi ṣe, ìwọ ló mọ̀, àmì tí ò dáa ni. Mo sọ lónìí, tí o bá lè ṣe àmì, gbọ́ mi, àmì òkùnkùn tán fi sí ọ lára, tó yẹ pé gbogbo ibi tó o bá dé bí kó o máa ṣiṣẹ́, tó yẹ pé gbogbo ibi tó o bá dé káwọn èèyàn máa rí àṣìṣe rẹ ní ṣá, tó mú ká máa kórìíra rẹ bí àkìtàn. Mo sọ lónìí, ọwọ́ ogun náà ó parẹ́ lára. Ọwọ́ méjèèjì sókè. Orere gbogbo tẹ́gbẹ́ mi ń ṣe tó rọ̀ wọ́n lọ́rùn. Ọlọ́run mi o, má jẹ́ kí tèmi ó nira. Ó yá sọ bẹ́ẹ̀. Tẹ́gbẹ́ mi ń ṣe tó rọ̀ wọ́n lọ́rùn. Yeah. Sókè, ká ọwọ́ méjì sókè. Orere gbogbo tẹ́gbẹ́ mi ń ṣe tó rọ̀ wọ́n lọ́rùn. Má jẹ́ kí tèmi ó nira. Ayérayé. Ìwọ náà lanu kò sọ. Lanu. Pariwo sí Ọlọ́run àdá òun. Orere gbogbo tẹ́gbẹ́ mi ń ṣe tó rọ̀. Láti ìdílé bàbá, láti ìdílé ìyá, láti ibi tó o ti láya, láti ibi tó o ti lọ́kọ,
tó mú kàkàrà máa dórí akányìn tiẹ̀ kó máa dé egun mo sọ lónìí ọwọ́ náà parẹ́ la. gbọ́ mi ogun tó máa ń dìgbà wá tó máa ń gbowó náà lọ lọ́wọ́ rẹ̀ tó o bá ti ń ṣakíjọ tó ń tu owó jọ tó bá ti ṣẹlẹ̀ báyìí ó máa di pé nǹkan kan dé lójijì ó dìgbà tó o bá náwó yẹn tán mo sọ lónìí ogun náà ó ṣílẹ̀ wá. àjàgà gbèsè àjàgà gbèsè àjàgà gbèsè lórúkọ Jésù àrá fọ́ dànù. àjàgà ègún máa gòkè mo ní àrá fọ́ dànù náà. mo sọ ogun tó mú káwọn olóore jìnnà rere sí ọ ọwọ́ ogun náà ó parẹ́ lára. mo sọ ní orúkọ Jésù Kristi àwọn ire tán ti fi ṣòfò mọ́ ọ lọ́wọ́ ó yá máa gbà padà. ẹ̀yin wo lẹ ṣetán láti lògo yín ẹ̀yin wo lẹ ṣetán láti rí ògo yín lò ògo rẹ tí ayé ti fi ṣòfò lórúkọ Jésù ẹ gbà padà. mo ní ẹ gbà padà mo ní ẹ gbà padà mo ní ẹ gbà padà. ìwọ wo ló wà ń bì ó ń sun ẹkún àsunsínú pé ṣọ́ọ̀bù tó ti ń tajà mi ìmọ̀rú ọjà tó ń tà bóyá oúnjẹ ni bóyá anything ìjì kan ti wá ń jà wọ́n fẹ́ lé ọkú òǹbẹ̀ kò sì sí ọ̀nà àbáyọ ibi tó ti ń rí nǹkan ṣe nìyẹn gbọ́ ọ̀rọ̀ Olúwa ní orúkọ Jésù ọ̀nà rẹ kó ṣí. ẹ gbọ́ mi ẹ̀yin kan wà tó yẹ pé ire òjijì ní kòríta ọ̀nà pín lórúkọ Jésù ire òjijì kó bẹ ayé rẹ. ire òjijì kó bẹ ayé rẹ. ẹ gbọ́ ilé yìí gbogbo ènìyàn tó bá di ọ̀la dédé aago 5:30 dédé aago mélòó ni mo pè é tẹ ọwọ́ méjì síwájú báyìí dédé aago 5:30 kí oníkálukú ti mú àmì irinṣẹ́ yín dání. Amen. Yes, practical and prophetic prayer ministration. Lọ́la. Amen. A máa ṣe bí Olúwa ṣe ní ká ṣe. A máa gbé àwọn ìgbésẹ̀ yẹn bí Olúwa ṣe ní ká gbé. Ó lè wà dramatic, ṣùgbọ́n ó máa wà prophetic. Then ó máa wà yoke breaking. Amen. Ní ọ̀la gbogbo tó bá ti ń bọ̀ mú àmì irinṣẹ́ rẹ mú wá síbí. Àmì irinṣẹ́ dédé aago 5:30 ìrọ̀lẹ́ ọ̀la ẹ gbọ́ mi gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí káàkiri níbi gbogbo tẹ́ ti ń wò mí mú àmì irinṣẹ́ rẹ mú sí tòsí níbi iwájú screen ẹ báyìí mú síbẹ̀ àmì irinṣẹ́ rẹ ó lè jẹ́ ID card bẹ́ẹ̀ ni ó lè jẹ́ ID card ó lè jẹ́ ìkan nínú ọjà tó ń ta mu òun la máa gbàdúrà sí a máa ń rí bọ́ inú bú ẹ̀jẹ̀ Jésù wàá wá lọ dá padà sí orí ọjà tó kù wàá dẹ̀ wá wo iṣẹ́ tí Ọlọ́run fẹ́ fi ṣe ẹ gbọ́ mi kì í ṣèfẹ́ Ọlọ́run pé káwọn ọmọ rẹ̀ wà nínú àhámọ́ ètò Ọlọ́run kọ́ ni pé kí wọ́n máa jìyà ìwọ tó ń gbàdúrà ìwọ tó ń sin lọ́hùn kó máa jìyà káwọn kèfèrí tí ò gba Jésù tí wọ́n ti wàásù Jésù fún láàrin agboolé yín ládùúgbò kó wá jẹ́ pé àwọn ni wọ́n wà mọ́ PTA ẹ̀rọ ni kì í ṣàmúwọ́ Ọlọ́run kì í fi ọmọ ti ẹ̀dára ẹ̀sìn Bíbélì sọ fún mi pé ọ̀tá ló ṣe èyí a sì kọ́ wípé nínú 4 John chapter 3 verse 8 pé torí ìdí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn láti pa iṣẹ́ ìṣùrùn gbogbo iṣẹ́ tí òkùnkùn ṣe lára rẹ̀ a ó fọ́ àjàgà rẹ̀ dànù lónìí. tí ọwọ́ méjì wọ́n gba ògo kan lọ nínú ọwọ́ yìí lórúkọ Jésù a dá ògo náà padà. mo ní a dá ògo rẹ̀ padà. a dá ògo rẹ̀ padà. tí òní yìí lọ máa fi ọwọ́ yìí ṣeré. ẹ gbọ́ ilé yìí gbogbo ènìyàn mú àkànṣe ọrẹ
láojú kẹgbọ́ yìí wà àkànṣe ọrẹ ẹgbọ́ mi o àkànṣe ọrẹ wà á mú àkànṣe ọrẹ wà á wá bá Ọlọ́run sọ̀rọ̀ lórí ẹ̀. Praise the Lord. Àkànṣe ọrẹ wà á bá Ọlọ́run sọ̀rọ̀ lórí ẹ̀. Olúwa mo rán ọrẹ yìí jáde fi pé ògo mi tó ti bọ́ sọnù wá. Ta ló gbọ́? Praise the Lord. Mo ṣe kí ni? Gbọ́ mi. Even gan tí ọrẹ ò bá sí nísìn bó ṣe ọ̀la. Praise the Lord. Make sure pé ó jẹ́ àkànṣe ọrẹ gbòógì. Wàá bá ọrẹ yẹn sọ̀rọ̀, wàá rán jáde pé ìwọ ọrẹ yìí mo rán ọ jáde lọ sí orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé ibi tí ẹsẹ̀ tèmi ò dé. Ẹ ń sùn. Ta ló gbọ́? Ibi tí ẹsẹ̀ mi ò lè dé, ibi tí èmi gangan ò lè dé. Ẹ gbọ́ ni Bíbélì sọ ó ní ọrẹ ènìyàn a máa ṣe kí ni? A máa wá àyè fún. Ó wá prophetic. Wàá pariwo orúkọ ẹ̀kan dẹni wàá gbà. Ẹ gbọ́ mi, ẹ̀yin kan wà tó yẹ pé tí ẹ bá kúrò níbí tí a bá parí program yìí tán wàá tún wá lọ mú fídíò yìí wàá tún wá lọ play ẹ̀. Ìwọ àtaya àtọkọ àtàwọn ọmọ, ta ló gbọ́? Àtàwọn ará ilé yín ẹ tún wá lọ fi ṣe ìṣòwò. Tẹ́ bá ti ṣe gbogbo iṣẹ́ tẹ́ máa ṣe tán lálẹ́, tẹ́ ti jẹun tán, tẹ́ ti ṣe everything tán, ẹ wá jókòó tì. Ẹ bẹ̀rẹ̀ sí ní máa play, kẹ́ wá máa lọ fi gbàdúrà, ẹ wá ààyè kẹ́ fi gbàdúrà ẹ̀ 1.5 hours kó gbóná gidigidi, kó wá mú àkànṣe ọrẹ tí wọ́n gan mọ̀ pé àkànṣe ọrẹ mo rán ọrẹ yìí jáde lọ síbi tójú mi ò dé, lọ síbi tí ẹsẹ̀ mi ò dé, lọ gbẹnu sọ fún mi níbi tí wọ́n ti ń ṣèpàdé àti ṣe mí lóore, lọ sọ́dọ̀ àwọn ẹni gíga níbi tí mo ti ń retí ìrànlọ́wọ́, lọ gbẹnu sọ fún mi, lọ wá àyè fún mi ní ibi gíga tí mi ò lè dáadé. Ilẹ̀kùn ire gbogbo tí mo ti ń kàn mo rán ọrẹ mi kọjá lọ síbẹ̀, kọjá lọ sí ibẹ̀ kó lọ ṣílẹ̀kùn ire fún mi láì dààmú. Ẹ pariwo ẹ gbàdúrà. Lórúkọ Jésù. Mo bí ọrẹ mi lọ́wọ́ ẹ̀. Ọrẹ ènìyàn. Àmọ́ ṣílẹ̀kùn ire gbogbo. Àmọ́ wáyè fún níbi gíga. Wọ ọrẹ mi. Lọ ṣílẹ̀kùn àìtàsé. Lọ ṣílẹ̀kùn ire fún mi. Níbi gíga níbi ògo tí mi ò lè dádé. Tí agbára mi ò ká tí ẹsẹ̀ mi ò lè rìn. Níbi tí ojú mi ò tó tí ẹsẹ̀ mi ò lè rìn dé. Ọrẹ mi kọjá lọ́bẹ̀ kó lọ wáyè fún mi. Gbàdúrà Jésù Olúwa wa. Mo sọ gbogbo ẹ̀yin tí ẹ gbàgbọ́ àwọn ọrẹ tí ẹ rán níṣẹ́ yìí lórúkọ Jésù kó lọ ṣílẹ̀kùn yín. Àwọn ọrẹ tí ẹ rán níṣẹ́ yìí bí àwọn alágbára òkùnkùn bá ń rú ẹbọ tí wọ́n ń fi ẹbọ tán rán ẹbọ tí wọ́n ń fún òrìṣà lẹ́bọ jẹ tí wọ́n ń fún òkùnkùn lẹ́bọ jẹ tí wọ́n ń fún àwọn ẹbọra oríta lẹ́bọ jẹ láti lọ wá ire fún wọn, wọ́n pè ní ẹbọ aṣíbodè. Mo sọ ọ́ lónìí, mélòó mélòó ọrẹ àwọn ọmọ Ọlọ́run, ọrẹ mi, ọrẹ rẹ kó ṣílẹ̀kùn àìtàsí. Òpin kó dé bá ìbànújẹ́, òpin kó dé bá ìṣòro, ọ̀nà ire gbogbo kó ṣí. Tí o bá lè ṣe àmì ńlá mẹ́ta lórúkọ Jésù, ire ayọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó o ti retí ó dé bá ọ lójijì. Àmín lórúkọ Jésù. Pàtẹ́wọ́ fún Jésù Kristi. God bless you all. Aago 5:00 lọ́la àtúpàdé.